Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ̀gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bọ́ǹkó. Èṣù ọ̀dàrà òbẹ́lẹ́ bọ́rúbọ, èṣù ọ̀dàrà òbẹ́lẹ́ bọ́rúbọ, èṣù ọ̀dàrà òbẹ́lẹ́ bọ́rúbọ, èṣù ọ̀dàrà. Ifá bá mi rú tèmi, èṣù ọ̀dàrà òbẹ́lẹ́ bọ́rúbọ, èṣù ọ̀dàrà. Ilẹ̀ Yorùbá is bleeding. Ilẹ̀ Yorùbá is bleeding. Ṣé ti gbọ́ pé wọ́n tún lọ àtàkì skul mi lẹ́nu? Èní Júùnù 10, 2026. Ṣé ẹ ti gbọ́ wípé wọ́n tún lọ àtàkì skul mi ní èní? Wọ́n tún pààyàn. For how long la máa continue báyìí torí Ọlọ́run ilẹ̀ Yorùbá? For how long? A dẹ̀ pariwo títí àsọsọsọsọsọ ẹlẹ́nu àgbárùn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ ń supply Mufti Ìwó nígbó. Ta lẹni tó ń supply Mufti Ìwó nígbó? Ẹ bẹ̀rù Ọlọ́run o. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún Mufti nígbó rí sọ́kàwé mú. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fèkì igbó fún Mufti Ìwó mu. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Torí kò sí bóyá fẹ́ ṣe Sharia lọ ò ní ṣiṣẹ́ ńlẹ̀ Yorùbá nígbà. Ọlọ́mọ pa nígbà. Kò sí bí ajá bó ṣe lè fẹ́ràn ọ̀gbẹ́ tó. Tán bá mú débi sọ́kàwé ògún gbọ́ ó máa ya. Ajá Mufti Ìwó bó ṣe fẹ́ràn ọ̀gbẹ́ jíjẹ tó. Tán bá jù sínú sọ́kàwé ilẹ̀ Yorùbá ajé ó máa ya, kò ní dúró. Bí ẹlẹ́dẹ̀ Mufti Ìwó bó ṣe gbádùn òkú jíjẹ tó. Tán bá mú dé mọ́ṣúárì ìyá ẹ̀ ó máa ya dànù ní o. Ìhàyínà ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bíbí yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún Mufti Ìwó nígbó mu. Ẹ ṣàánú ẹ o, ẹ kàn fẹ́ kó yí lórí ni o. Because like this inú àwọn kan ń dùn, inú èmi ń dùn. Gbogbo yẹn ń ya wèrè yẹn Ọlọ́run. Wọ́n yẹn sẹ́ẹ̀dì fídíò ẹ̀ sí mi nípa ọ̀rọ̀ lórí Sunday Igboho. Inú mi kàn ń dùn ni o, torí mo mọ̀ pé ó ń jó lára ni. Ó ń jó ni o. Mufti pẹ̀lẹ́ sọ́rí. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ní vitamin C kó bá wa fún Mufti Ìwó o. Ó nídi vitamin C because níbi táyé ńlá tójú làdé yìí, táyé ńlájú dé yìí, kí ìbẹ́ tí mo wà lẹ́nu bá lé lé. Ìbẹ́ lẹ́nu bá lé lé. Mufti Ìwó, you bring one, you collect 10. Lórí ilẹ̀ Yorùbá ògún gbọ́ kò sí nǹkan tó jọ. Wàá lọ sí ìlú Ìgbìrà tí wọ́n ti bí ẹ. Ibẹ̀ ni wàá gbé Sharia lọ kò ń ṣe ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin plọ́ọ̀gì tẹ́ ń fún Mufti Ìwó nígbó mu, tẹ́ ń supply ẹ̀ nígbó, igbó fèkì lẹ́ ń supply ẹ̀ o. Kò lè ṣiṣẹ́ ńlẹ̀ Yorùbá o. Èmi kúkú sọ fún yín, a máa dọ́dọ̀ Mufti Ìwó náà. Àwọn èèyàn sọ wípé wọ́n sẹ́ndì fídíò kan sí mi pé Mufti ìdí tó fi yé ètò lórí Sunday Igboho kí ló dé, àwọn èèyàn ń béèrè. Mo ní kí lẹ̀ ń béèrè fún. Before you finish watching this video, ẹ máa mọ ìdí tí Mufti Ìwó tí ò fi láìkí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pàápàá. Bó tilẹ̀ wù kó mọ, kò lè nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ because they are different people fighting for different cause. Even though Mufti Ìwó ó lọ kó àwọn sùfà yóò kan jọ. Ó ṣàfẹ́ wéṣẹ̀ àwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ báńdíìtì. Ó lọ káwọn sùfà yóò kan jọ. Àwọn náà ṣe Mufti no be by mouth o.
no be by ẹdún náà ṣe abọ́ Mufti ṣé abọ́ aládèému ló máa ń dé sórí ni àbí pálí ṣúgà ló máa ń lò iná ti máa wà lórí Mufti gan Mufti ó ti máa ní iná lórí iná Ọlọ́run tó bá yẹ orí ẹ̀ wò dáadáa iná máa ti wà ń bẹ̀ pẹ̀lú abọ́ aládèému tó máa ń gbé sórí yẹn ó kàn ń jàporó ni kò sí ní tó fẹ́ ṣe inú tó ń béwúrẹ́ lọ̀rọ̀ Mufti wò tó ń fẹsẹ̀ halẹ̀ kí ni pọnrí mọ pọ́npọ̀ babalaba bá ẹ̀ tó fẹ́ fún lówó ẹ̀ ṣe kò sí ní tó máa ṣe wá kàn máa pariwo wá kàn máa sunkún ni two different people then mo tún wá rí kan náà jẹ́ kí n gbé yẹn náà wá àánú yẹn tẹ̀ wá ṣe mí àánú ẹ̀ ṣe mí gan-an àánú ẹ̀ ṣe mí tẹ bá rí lọ lórí ìdílé tẹ bá rí is in pain ẹ rójú ẹ̀ ṣe rí ojú ẹ̀ this guy is in pain lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá Ọlọ́run bàbá ẹjọ́ ẹ̀dẹ̀ fún mi lọ́ṣẹ̀ Àdìsá fún mi lọ́ṣẹ̀ náà omi ìṣàlẹ̀ nǹkan tó lè ṣe ń ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bàbá ẹjọ́ ẹ fún mi lọ́ṣẹ̀ ọlọ́mọ ẹ̀ kò pa àwọn pípù yìí olóyè ẹjọ́ ẹ̀dẹ̀ fún mi lọ́ṣẹ̀ ẹ wo ojú ẹ̀ le kókó inú ṣá ń bí wọn lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho no ẹ bá mi wojú ẹ wojú bọ̀bọ̀ yìí náà ẹ wojú ẹ̀ bó ṣe lé lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho yẹn inú ṣá ń bí wọn náà wá dáre báyìí olóyè ẹjọ́ ẹ̀dẹ̀ fún mi lọ́ṣẹ̀ kó tẹ̀ máa tó èmi náà mi mọ̀ kó tó dé mi ráhùn tó máa tó èmi o olóyè ẹjọ́ ẹ cut soap fún mi náà olóyè ẹjọ́ ẹ gọ́ṣẹ́ fún mi kí ló àánú ẹ̀dẹ̀ wàá ṣe mí ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o àánú bàbá yìí ṣe mí o gbọ́ atọ́ yín mo kí yín o ọmọ Bàtálá àánú bàbá yìí ṣe mí o ìkúnlẹ̀ abiyamọ o ẹ wojú ẹ̀ bó ṣe le kìkìkì gègé ẹ wojú ẹ̀ ojú ẹ̀ le burúkú olóyè máa pa àwọn pípù yìí irú Sunday Ìgbòho wà nílé ìbá ìtòrí Ọlọ́run olóyè ẹ̀dẹ̀ ìjọ olóyè tí fẹ́ gbẹ̀mí lẹ́nu àwọn pípù ẹjọ́ torí Ọlọ́run Sunday Ìgbòho aláìdára kọ́ọ̀tì ọṣẹ fún mi tí n bá mú yín sọ́wọ́ kó tó bẹ̀rẹ̀ ojú ẹ̀ God bless you kó tó bẹ̀rẹ̀ show ojú ẹ̀ ti lé ta ló ń supply àwọn pípù yìí ní gbóná igbó orí bẹ́rì náà ń supply yìí gbogbo ẹ̀yẹmọ Fúlàní tẹ̀wá ńlẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Sharia lọ ẹ máa kéku ni ogun gbọ́ ẹ máa sunkún kú ni nígbà ní sọwádìílẹ̀ Haúsá nípa ọ̀bẹ ti pa àwọn Haúsá ẹ máa gbọ́dọ̀ sọ nípa Sunday Ìgbòho ẹ̀yin tẹ̀mí mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ kú dédé àsìkò yà according to the time tí ṣòyí bá bá yín èyí ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2026 June 10th 2026 ojú bọ̀bọ̀ yìí le ayé Sunday Ìgbòho gé ọṣẹ fún mi kí mi àti ẹ̀ka tó mú nǹkan lẹ̀ Àdìsá gé ọṣẹ fún mi ẹni tó wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube ẹ bá fẹ́ gbádùn show yìí lórí Yorùbáwùyí orúkọ tẹ fi ń wò mí lórí TikTok náà lè máa fi wò mí lórí YouTube Yorùbáwùyí náà ni ẹ̀fẹ̀ ló bá dé bẹ́ẹ̀ ká tó ṣẹ̀fẹ̀ ṣe ti gbọ́ wípé wọ́n wọ Kogi ní èní wọ́n tún wọ school wọ́n tún pa àwọn èèyàn including ọmọ 6 years wọ́n wọ school wọ́n ní ọ̀kadà tí wọ́n gbé wọ school ó lé ní 40 and they were on uniform army uniform ni wọ́n gbé wá ni wọ́n wọ̀ wá wọ́n fẹ́ wá kó àwọn ọmọ ní school bẹ̀tà àwọn aráàlú jáde tì wọ́n àti
àwọn sójà náà wọ́n help wọn but wọ́n pa èèyàn mẹ́ta including principal school yẹn including ọmọ ọdún 6 ṣùgbọ́n àwọn ọmọ Fúlàní ìbànújẹ́ dorí wọn kodò lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò rí gbogbo táwọn fámìlì wọn ń ṣe wọ́n ṣàfẹ́ bú Sunday Ìgbòho ẹ máa kékù ni as e dey pain dem e dey sweet us as e dey pain dem ọmọ yìí dey sweet us ẹ máa kékù ni gbogbo ìtọ́ fi pọ́nrán tí wọ́n yọ ní ìdí màálù tí wọ́n fi dóyà yín ẹ máa sunkún kú lọ́rọ̀ Sunday Ìgbòho lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní gba Sharia lọ ẹ kórí burúkú yín lọ Sambisa ẹ máa kó orí burúkú yín lọ sí Sambisa Sharia lọ ní gbalẹ̀ Yorùbá ẹ jẹ́ àgbọ́rọ̀ lẹ́nu ẹ̀ àwọn ẹ̀jẹ̀ wá ṣe mí àwọn ìwà yìí ṣe mí gan o ojú ẹ̀ ti le jù tẹ́ bá rí kó tó di pé ṣe fídíò yẹn ó ti wo picture Sunday Igboho títí tí débi pé ìbànújẹ́ ti gborí ẹ̀mí ẹ̀ ìbànújẹ́ gborí ọkàn ẹ̀ pé òun máa dáhùn òun máa dágùn Sunday Igboho ó dẹ̀ fẹ́ gbalẹ̀ Yorùbá kalẹ̀ lọ́wọ́ àwọn bàbá àwọn ojú wa ti là gbọ́n àwọn tó pa ní Kogi ní èní 10th of June 2026 wọn ò rí yẹn ẹ yẹ kó sọ̀rọ̀ o ogun gba ojú ẹ̀yìn pa mí lẹ́rìn ẹ tójú ẹ̀ bá pa lẹ́rìn jẹ́ kí n rí ní comment section ojú ẹ̀ yìí ó ń pa mí lẹ́rìn burúkú sọ̀rọ̀ ìwé. mo rìn lọ lórí ìrìn tí lè mọ kọ̀mándì ìbọn rìn tí bá bínú tán kì í ṣe fíìmù o kì í ṣe áṣẹ́ o tí bá ń lọ ibìkan èmi ọmọ múra lọ́wọ́ bóyá bá ló fẹ́ mọ̀ mí èmi ọmọ bàrà hàn án. Sunday Igboho èmi wá fẹ́ dáná bí ẹ ò lóògùn ò ní nǹkan kan rárá. ẹ mọ̀ pé Muhammed wọ́n máa tàn wá kíkà ló máa ka Kùránì wípé àtàbàkà Kùránì gbogbo nǹkan ni Kùránì lè ṣe. Muhammed kí ló pa kí ló jẹ èmi kò fẹ́ dánú bí ẹ àfà mo fẹ́ dánú bí ẹ kí ló pa Muhammed ó ní Sunday Igboho olóògùn lóhùn ìpè ni ó ìṣókí àfà mọ̀ pé wàá mi bì a máa fi ẹ́ sí ẹ̀ ń fẹ́ ó ní Sunday Igboho èmi fẹ́ dánú bí ẹ Sunday Igboho olóògùn paracetamol 10 naira ó lágbára ju Muhammadu lọ Muhammadu kí ló jẹ tó fi kú kí ni Muhammadu jẹ kìkìkì ẹ̀bọ́n tàkẹ́ máa bú mi èmi tó pa àpò ronú mi báyìí ó ti ya sọ̀rọ̀ wèrè ẹ kà tún bẹ̀rẹ̀ àná ẹ ṣe ní ẹ wojú ẹ bó ṣe lé Ọlọ́run olóyè ẹ máa rìn wèrè rẹ o wèrè rẹ o olóyè ẹ máa rìn níbi tí bàbá yìí bá wà náà tó bí sincere ẹ wojú ẹ bó ṣe lé ó yẹ kí kó olóyè kó mú olóyè lọ́rùn báyìí òòjọ́ ọmọ burú ọ̀kan là á bí tó á lè o àlàyé ńláńlá tiwa bó ṣe wojú ẹ bó ṣe lé ojú ẹ̀yẹn gan pa mí lẹ́rìn olóyè àbólóyè gbàyàwó Fúlàní ni olóyè òde kì í ṣe ṣìnàkẹ mọ̀ wá dàrú ìlú yìí ti le jù kí péjú èèyàn strong ni o ìbànújẹ́ tẹ́ bá wojú yẹn ojú pé ìbànújẹ́ gba ọkàn èèyàn ni eléyìí oníbàárà tó tọrọ owó lórí íńtánẹ́ẹ̀tì ń jẹ́ òtún ìbẹ̀rẹ̀ iṣẹ́ ẹ jẹ́ ká gbọ́. èmi àmọ́ rìn lọ lórí ìrìn tí lè mọ kọ̀mándì ìbọn rìn tí bá bínú tán kì í ṣe fíìmù o kì í ṣe áṣẹ́ o tí bá ń lọ ibìkan èmi ọmọ múra lọ́wọ́ bóyá bá ló fẹ́ mọ̀ mí èmi ọmọ bàrà hàn án. Sunday Igboho èmi wá fẹ́ dáná bí ẹ ò lóògùn ò ní nǹkan kan rárá tí Ògèdèngbé Iléṣà tó bá wà láyé. Ògèdèngbé bó ló pé Iléṣà bàbá yìí ló kọ́ olùkọ́ tí Ògèdèngbé Iléṣà. rárá tí Ògèdèngbé Iléṣà tó bá wà láyé tí Ọbádòkè Látòsà tó bá wà láyé tí Basọ̀run Ògúnmọ́lá ń bẹ láyé Káfọ̀njà ń bẹ láyé tí Balógun Ògúndípẹ̀ tó wà láyé tí Elísàbí ń bẹ láyé tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ láyé tí Ṣọ̀ún Ògúnlọlá náà bá ń bẹ láyé tí wọ́n bá rìnrìn kéré fíìsì báńdì tí ó gbé wọn. tí Muhammed tó bá dó ìdókùdó dé ilẹ̀ Yorùbá dé Nàìjíríà lọ́wọ́ ìwàlá òkú ẹ̀
okó ẹ̀ ní bandit máa fi gbé bandit máa fún pọ̀ ẹ̀gbẹ́ lọ báyìí ni tẹ́ bá ti bú àwọn bàbá wa a máa dárúkọ lórí burúkú dókùdókù tẹ̀ǹtẹ̀lì kíkí jùbìrìlì tó máa ń tẹ̀lé Muhammed táwọn méjì kan máa bọ̀ báyìí tó bá dé Nigeria of today bandit ó kó wọn náà máa fi fà wọ́n báyìí àwọn lọ ó máa rù wọ́n lọ ni tẹ bá lẹ́nu pé máa bú àwọn bàbá wa tó pé ẹjọ́ ọmọ Fúlàní àwọn bàbá wa gbà yìí sílẹ̀ bandit á gbé Muhammed kò ní fẹsẹ̀ òní tó lẹ̀ ẹni tó tẹ̀ jẹ́ poison ordinary poison paracetamol 10 naira ó lágbára jà káàlágàn tẹ̀lé Muhammed bandit àjọ gbé wọn papọ̀ paracetamol 10 naira ó lágbára jà láàlọ́ ms bàbá sallallahu alaihi wasallam ó dùn àánú ẹ̀ ṣe mí. tí wọ́n bá rìnrìn kéré fish bandit tí ó gbé wọn. kéré fish ẹ máa gbà mí kéré fish àpòrònú mi tiẹ̀ tí wá ya báyìí irin kí ló pé sùsọ irin kéré fish inú bọ́ lórí ibú sọ̀rọ̀. tí wọ́n bá rìnrìn kéré fish bandit. irin kéré fish ọmọ àdáre báyìí torí ẹ irin kéré fish kí ló jẹ́ kéré fish ló ń pè ní kéré fish o Allahu Akbar tí ó gbé wọn tí wọ́n bá rìnrìn kéré fish bandit tí ó gbé wọn you are nothing to these people you are nothing o ní kankan o lóògùn ẹ jẹ́ kìlọ̀ fáwọn ìyá yín àwọn arógbá sọmọbalẹ̀ tí wọ́n máa ń ṣèpàdé kiri inú ọ̀gẹ̀dẹ̀ ẹ kìlọ̀ fún ẹjẹ́ wọn bí wọ́n ti máa ń ṣèpàdé wọn ṣe mọ̀ pé inú bólà wọn náà máa ń lò òru náà ni ẹ̀rẹ́ wọn ṣèpàdé kiri ẹ jẹ́ kìlọ̀ fún ẹjẹ́ máa rìnrìn kéré fish táwọn bandit bá lọ palẹ̀ wọn mọ́ èmi ò ní. àwọn ìyá wa tó máa lọ ń ṣe ìpàdé nínú agbo ọ̀gẹ̀dẹ̀ àwọn ìyá mi ọ̀pá kí ọ̀la kí òjijì fi arógbá aṣọ má kanlẹ̀ àwọn náà sì ń dúró lórí ilẹ̀ Yorùbá tí gbogbo yìí fi ń bọ́ta pé máàlì lẹ̀ ti wá sórí tí Àìṣà aláìlójútì olóògbé tẹ́tẹ́ ń kọbọ̀ Àìṣà ọmọ tí ìran kan òbí tí ìyá ò gbádùn àbẹ́ ò lálàáfíà tí tọpọlọ wọn ti yòrò tí wọ́n fi Àìṣà lọ́pọlọ ọmọ ọdún 6 tí olórí burúkú Àìṣà níbi tó kú sí lọ́rùn ẹ̀ tó bá rìnrìn wèrè ní Nàìjíríà bandit ó gbé ọmọ ọdún 6 ó dẹ̀ ṣí ìdílé báyìí wọ́n dẹ̀ ti pọ̀npọ̀npọ̀ wọ́n dẹ̀ fi wọ́n ṣàkálà ọmọ òǹbù ẹ̀ lọ́mọ ọdún 6 tó bá rìnrìn wèrè nítorí wọ́n ti ń gbèyàn òṣùpá pọ́n gbà wọ́n ìyá mi rí òṣùpá pọ́n gbólúmọ̀ ẹ̀ gbárí láyé àwọn bàbá yín náà ń jí gbé àwọn ìyálàyà yín náà ń jí gbé wọ́n gbé títí wọ́n gbẹ́lẹ̀ hà àwọn pọ́nmọ́pọ́ wọn lè gbé àwọn ìyá mi ọ̀pá kí ọ̀làgé àwọn atoríjàpá tẹ̀dọ̀jọ́ kan àti fúnjòrò òǹrò ọ̀gàlàǹta àwọn afíjú ẹyẹ tí rìn nínú omi ṣaláńṣolo àwọn lójú arẹmọ ọlọ́mọ arẹmọ ọlọ́jà arẹmọ àwọn arẹwà obìnrin wọn ò lè gbé àwọn ìyá mi ó gbọ́ pé wọ́n gbólúmọ Ẹ̀gbá rí ẹnikẹ́ni ká máa tẹ̀lé tó pọ́dún náà sọ́ọ̀lẹ̀ 10 naira ló pa Àìṣà bá rìnrìn kùnrin tó lóun ò lójútì ni ọmọ ọdún 6 tó yẹ kó máa líkì lollipop ó lọ líkì banana ó líkì banana Mr. Muhammadu at 54 ó lọ líkì banana tó bá ń bú àwọn ìyá wa a máa bú olórí ibú tẹ̀ǹtẹ̀lì you dey whine sọ̀rọ̀ sókè wèrè imagine kí ọ̀pọ̀ ọmọ ọdún 6 sùn olórí ibú ẹ ní òfò sọ̀rọ̀. èmi ò ní torí ẹnìkan ṣe fídíò torí pé àwọn ilé ìjọmọ skul ni o ló jẹ́ ká máa dààmú kábà yìí o ìwọ kàn ń janú kiri bí àjàkàrà ogun bẹ́ẹ̀ ó lè pè má ó lè pè gbá ó yá pè ní ìsìn ó tiẹ̀ nídìí àti pè láàrin ìlú tó bá dọ́dọ̀ wọn lọ́n kó lọ pé ms bàbá polówó èkó pé ta lọ́lọ́run pé gbogbo àwọn tí wọ́n ń lo àwọn èèyàn jìbìtì kiri orí social media yẹn tí wọ́n ń pera wọn ní. orí social media ẹ wo wọn tó bá ka ìsájà àṣírí wa máa bò ó wá tọrọ bárà ńjọ́ wo ni tó fi rówó ra kíní wẹ́dà o ó tọrọ bárà àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe ọ̀nà fún lówó ó gba owó àwọn oníṣẹ̀ṣe ó gbowó ọmọ èṣù wọ́n mọ̀ọ́mọ̀ fún ẹ lówó ni àwọn ọmọ èṣù tó fún ẹ lówó mọ̀ fún ẹ lówó ni
ẹranko játijàti ìsájà òṣìṣẹ́ ògùn á nílé kó máa ka ìsájà kí ìsájà ṣe é léṣe nìtò wa sọ̀rọ̀ wèrè. aláṣìṣe yẹn pé gbogbo wọn ẹ mú dèdèrìn Ezekiel dání ẹ pé Koko Zaria dání ẹ pé gbogbo orú àwọn yẹn ẹ kóra yẹn fọ́n dànù gbó tó bá jẹ́ pé. Koko Zaria American man sagata ẹ wo ọmọ bó ṣe Yorùbá máa ń fine tábà máa ga tán ni tábà dẹ̀ máa kúrú yẹjọ́ la máa jẹ́ bọ̀dá Muhammadu àkókò tẹ̀ wọ́n mọ̀ ṣe mo yá wọn fáìn náà ṣe ní picture aláwọ̀ ń dùn wọn o ẹṣọ́ wo yìí ayélujára abẹ aláwọ̀ ń dùn wọn sọ̀rọ̀ wèrè. ó ṣù ọ̀ fún yín lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ń sọ yí pé ká padà lé kò sí wàhálà ẹ wá tiẹ̀ fi ti ń bẹ́. ẹ̀yin ò nílé tẹ fẹ́ lọ àwọn bàbá yín inú gbó Sambisa náà ti tẹ̀lé màálùú wá gbà tó ń bọ̀ tó ń rún màálùú wọ́n kọ̀ ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n yọ pọ́nrán nídìí màálùú wọ́n ti bọ̀ ya yín nídìí ló bá bí yín ẹ̀. tó bá ní ẹ padà lé àwọn ọmọ tí wọ́n ní ilé bí àwa ni wọ́n bá wí àwọn ọmọ tí wọ́n ní ilé bí àwọn èèyàn gidi tọ́jọ́ ọmọ Yorùbá àwọn ni wọ́n bá wí kì í ṣe ẹ̀yin sọ̀rọ̀ wèrè. ẹ lé yẹn ẹ fi hàn wá kálí mọ́ tá a fẹ́ wá ṣe ń lé ẹ fi hàn wá kálí mọ́ tá a fẹ́ ṣe ń lé náà ẹ kàn jánu kiri ẹ lè kọ́mándì ìbọn ìwọ má pè bá rìn ní ọyá pè rìn ní ìsìn gbéra kó lọ sọ́dọ̀ àwọn pípù yìí kó lọ pè bán ẹnu òfò lẹ máa jà kiri. ẹ̀yin bí ikú tó ń pa wọn ṣógun lẹ ẹ jọ ìyẹn mo kàn fi wọlé ni because àwọn ọmọ tí Kogi school tí wọ́n attack lé ni mi ìfẹ́ kí àwọn ìyá tó máa ń wò mí tó máa ń káyà sókè Yorùbá náà ti ń jí lẹ́nìí mọ́tò tí ọ̀kadà tí wọ́n gbé wá ó lé ní 40 wá sí Kogi school ó lé ní 40 wọ́n pa principal wọ́n pọ̀ wọn ọdún 6 ní Kogi state lẹ́nìí èèyàn 3 ni wọ́n pa bẹ̀tọ̀ ọ̀kadà 40 tí wọ́n kó wá kí náà fẹ́ fi ṣe rí i pé wọ́n fẹ́ fi kó àwọn ọmọ ni at least ọ̀kadà 40 tó bá kó ọmọ 3 sórí ẹ̀ àti wọn máa pariwo wọ́n ti kọ́ ọmọ 120 kíní kan o wọ́n ti kọ́ àwọn ọmọ Kogi wọ́n jáde tí wọ́n ní olóògùn mọ́ògùn aláfọ̀ṣẹ́ máfọ̀ṣẹ́ onígbóngbó yọ gbóngbó oníbọn yọ ìbọn mo sọ fún yín pé Tinubu ò ní ṣe nǹkan kan Kogi this morning ní ẹ̀ní 10th of June 2026 ní Kogi mo sọ fún yín pé wọ́n rí bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kí wọ́n rẹ̀mú kọ́kọ́ gbé lọ wọn ò jẹ́ kí wọ́n rẹ̀dìbọ̀dì gbé lọ ó di wèrè mo ń sọ fún yín pé defend yourself Tinubu will not do anything Tinubu ò ní kẹ́ máa defend ara yín ó ti sí Tinubu gan ó ti tú Tinubu gan ọmọ àlè lẹ́yìn bí ọkọ tó pa oníṣógúnlẹ̀ yìí ó rí àwọn tí àwọn bá nìtì tó wọ Ondo taṣọ níjọwọ tí àwọn ọdẹ fi ọfọ̀ mú kalẹ̀ ó ti dẹ̀ kejì báyìí àwọn kan sùn lọ wọ́n fi àwọn Àmọ̀tẹ́kùn fi gbólóhùn àwọn ìyá mi wọ́n fi mú àwọn kan kalẹ̀ àti rí àáfàá tó fi kùtì sí iná àtẹná mú ẹnì kọ́kọ́ kalẹ̀ àwọn ìyá mi òjijì fi arógbá aṣọ má kanlẹ̀ bí a ti lọ bẹ̀ wọ́n tẹ́ ń gùn wá ọlá apá kẹ̀yìn sí wọn ni nísìnyí àti ń sọ fún wọn pé ìyá ti dádé o ìyá kéré gbóhùn mi o àti sọ pé adé àti dé ẹ̀yin ìyàwó ẹgbà yín bàbá wa ẹgbà wá Ògún Ṣàngó ẹdìdí ẹgbà wá wọ́n dẹ̀ ti ń gbà wá ìwọ náà wo lára àwọn àfáà yín tó ti bọ́ta tó ti ní márì làwọn ti rìn wá a máa bọ anything bọ èbù a máa gbé anything ètùtù gbé èbù a máa defend a máa protect ilẹ̀ wa Ọlọ́run ọba àwọn tí wọ́n pa including ọmọ ọdún 6 ní Kogi lẹ́nu kí Elédùmarè kó bá wa rọ àwọn òbí wọn lójú mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Kogi gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jáde pé wèrè la fi ń wo wèrè tẹ́dún rò pé kó ní gbóngbó yọ gbóngbó kó ní kùmọ̀ yọ kùmọ̀ èdè làwọn pa Júdásì mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín wípé ẹ gbàgbọ́ wípé tó bá kú àwọn 100 lọ kò súọ̀ wípé 50 máa padà dó wọn pèèyàn 3 ó bẹ́tà jù kó wọn lọ sínú igbó lọ ó bẹ́tà jù kó máa lọ pawọ́ kó máa lọ bá wọn tù nínú igbó lọ if we continue doing this pé nígbà àwọn tó bá lágbára
káwọn máa ṣe pẹ̀lú ìbọn àwọn tá a jẹ́ janujanu yìí náà bí ṣe ń kálòlò tó yìí màá jókòó sórí bíbí fún 3 hours màá máa defend ilẹ̀ mi màá máa jánu màá máa jí àwọn èèyàn. ms bàbá sallallahu alaihi wasallam olówó èkó sallallahu alaihi wasallam àkànbí ọlọ́ba sallallahu alaihi wasallam sallallahu sallallahu yorùbá wuyì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam wa pé àdìsọ́mọdé yẹmọ Sunday Igboho sallallahu alaihi gbogbo orúmọlẹ̀ wasallam a máa jí àwọn èèyàn wa lójú oorun a ní gbà kẹ máa pa wá bí ọmọ ẹran. Nígbà kẹ́ bá pa wá nípakúpa ní faramọ́ lè dúró kẹ́ máa pa wá bí ọmọ ẹran. Mo kí gbogbo yín Nigerian police I appreciate you ẹ ṣeun gan ni pé wọ́n pè yín ẹ dẹ̀ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lọ jẹ́ àwọn ọmọ ìlú. Mo dúpẹ́ lẹ́yìn Nigerian military thank you so much mo dúpẹ́ and mo tún wá dúpẹ́ onígbòǹgbò yọgbọgbọ oníkùnmọ yọkùnmọ èdè ìlà ó pa ajínigbé onígbòǹgbò yọgbọ a máa yọgbọgbọ sí yìí a máa padà tọwọ́ bọnú ìyàmọ̀pọ̀ báyìí a máa kó nǹkan jáde nínú ìyàmọ̀pọ̀ yìí tó bá ń ṣe epo lọ́wọ́ a máa kó epo jáde nínú ìyàmọ̀pọ̀ a máa fi wọ̀nyí lépè ẹ máa pa wá lẹ̀ wá wò kí n ṣe àwọn Haúsá àmọ́ àwọn bàbá wa gbà wọn mò ń bọ̀ lórí ẹ̀mí tíìdè káwá àbí o àwọn ọmọ àlùmọ́ńjìrì àwọn aláìní sí àwọn oníbàárà àwọn akéwùtọrọ jẹ not on our land again not on Yorùbá land again so kọ́lọ̀ bá wa kí bàbá Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdè bàbá I appreciate you yes ìlú lè máa dà but àwọn èèyàn wọn many people bóyá body language ni kí n pè é wípé àwọn pàtí mò ń sọ fún àwọn èèyàn wa wípé Tinubu ò ní ṣe nǹkan kan tẹ sí láyé Buhari ni Sunday Igboho jáde lónìí ẹ wá pàwọn èèyàn mímọ́ tó ní kó lọ pa Sunday Igboho ayé Tinubu la wà ọmọ Yorùbá ọmọlúàbí ni wá àkíńṣe tó máa ń pààyàn tí eléyìí sámúgà eléyìí bí ikú tó pa wọn ní Ṣógúnlẹ̀ tó bá ta sí yín ẹ ta sí wọn padà defend yourself ẹ lọ ní àwọn nǹkan oríṣiríṣi ẹ lọ ní nínú ilé ẹ defend ara yín thank you kudos to Kogi people kudos fún yín o mo gbé fún yín Tinubu ò ní ṣe nǹkan kan Tinubu ò ní ṣe anything tẹ́ ẹ bá defend ara yín ṣé tá a bá dì tí bá pa yín Tinubu máa mójú kò bẹ́ẹ̀ ni pé òun ò rí wọn ni because wọ́n bí nípa àwọn Fúlàní náà nílùú tẹ́ ẹ bá wá pa wọ́n padà Tinubu máa gbójú kò bẹ́ẹ̀ ni pé òun ò rí yín ni bó bá jí yín gbé tẹ̀tẹ̀ aláwọ̀ akíba yín náà lè láàyè tẹ àwọn lọ nìyẹn bẹ̀tẹ̀ bá wò pé ókè wọ́n lè pa yín àyè wà pé wọ́n lè pa yín ṣùgbọ́n tẹ́yìn náà bá pa wọ́n padà wọn ò ní máa wá bó ṣe ń wá frequently wọn ò ní máa wá ọ̀kadà over 40 náà gbé wọ Kogi lẹ́nì wọ́n dẹ̀ tún wá wọ army uniform wọ́n fẹ́ wá kó àwọn ọmọ wa lọ again nílẹ̀ Yorùbá Kogi ilẹ̀ Yorùbá ogun pa yín kùdùsì fún yín God bless you for saying kùdùsì fún yín jàre ní Kogi náà àwọn tó wá ń sẹ́ni fídíò Mufuti wò sí mi wọ́n ní kí ni lóye Sunday Igboho ṣe fún Mufuti lọ́yìn láti sọ fún yín pé Mufuti and the Sunday Igboho they are two different people 2 parallel line ni wọ́n Mufuti ó ṣe security olóhùn ṣe àwọn security kan àwọn sùfàyò ó kó wọn kalẹ̀ ó polówó ó lọ Saudi ó polówó Saudi òrí ó lọ sí ọ̀dọ̀ Sokoto ó lọ polówó Sokoto ò sì rẹni pórí ó tún lọ sí Ìlọrin ó lọ sí pé èyí lọrin ẹ̀yin ní bàbá kínní kan ẹ̀yin lẹni kínní kan olóhùn ni Mufuti ilẹ̀ Yorùbá ìjọ tó kú ó ń lọrin ìjọ kejì náà jẹ Mufuti mi Mufuti Suleiman Faruku ìyẹn wà ń bẹ o Ọlọ́run Mufuti ó rò bóyá Fúlàní máa fi ọmọ tiẹ̀ lẹ̀ máa gbọ́ pé òun jẹ́ Mufuti so mo wá fẹ́ play fídíò méjì lórí Mufuti àti olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ká tó lọ síbẹ̀
ẹ jẹ́ ká lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n ti pariwo síta o. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti pariwo. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ọmọ ológun, ìsídà kan stop insecurity tàbí kí wọ́n fiṣẹ́ sílẹ̀. Mo rẹ́rìn, inú mi dùn. Mo sọ pé òkè ló ti máa já wá. Ẹ̀mí àwọn atẹ́tẹ́tálíkà ò balẹ̀. Ọlọ́run bá bọ̀ pé ẹ̀mí àwọn olówó bó ṣe hang sókè ni. Ẹ̀mí àwọn atẹ́tẹ́tálíkà, ẹ̀mí wa ò balẹ̀ sẹ́. Àmẹ́mí àwọn olówó òkè báyìí ló wà. BP wọn ti ráìsì. BP wọn ti ráìsì ní House of Assembly o. BP wọn ògùn payín. Ṣé báwo ọmọ tálíkà ni wà òjò yín lójú tí yín ta? Eléyín gbẹ́yìn kúrò kápílẹ̀ èèyàn gidi. What are they doing? Cure all vulnerable schools and places of What are they doing? Cure all vulnerable schools and places of worship and ensure the immediate unconditional release of all citizens currently held in captivity. Ṣé gbọ́, àwọn House of Representatives iná pariwo yẹn o. What are they doing? They should bring out all citizens in captivity. Ẹ̀jẹ̀ yẹn gbẹ àwọn tálíkà àti sáìn. Àwọn máa ṣọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó kò sí wàhálà. Àwọn máa gbégbé, àwọn máa gbé tọ̀. Bí jẹ́ kálọ̀lọ̀ tí mi ìmọ̀ràn sọ yìí, ó pè é ní. Ṣùgbọ́n yìí tí bandit bá tó bá bí ire kẹsàkó Nàìjíríà, tó bá bí ẹ̀yìn House of Representatives yìí re, tó bá bí ire ẹ̀sàkó Nàìjíríà, ẹ máa fèsì àwọn bandit. Jẹ́ máa bàrà yìí fà ẹkùn yìí ló máa fi fà yìí. Sọ̀rọ̀ sókè wèrè. Come and tell us, what are they doing? Cure all vulnerable schools and places of worship and ensure the immediate unconditional release of all citizens currently held in captivity. Please, let us invite these people, the service chief. Let them come and tell us, what are they doing? That tomorrow, in a closed-door session, let the Minister of Finance tell us the whole of this year. How much has he released to the members of the armed forces? Sir, we should try from this green chamber and motivate and encourage our police because they are in charge of internal security. Yes. Ọmọ Yorùbá, ṣé ó dùn mọ́ yín àbí kò dùn mọ́ yín pé iná ti ń jó lórí kókó? Ṣé ó dùn mọ́ yín àbí kò dùn mọ́ yín wípé iná ti ń jó lórí kókó? Àwọn House of Representatives ni wọ́n pariwo yìí. Wọ́n ní kí ni àwọn army chiefs kí ni wọ́n ń ṣe? They should resign àbí kó stop insecurity. Mo sọ fún yín pé tó máa gbé tálíkà tán, wọ́n máa padà gbé olówó náà, tó máa gbé ọmọ ọdún tó máa padà gbé ẹ̀yìn. Ṣé mo ti gbé àbúrò wa ní làbújọ wò? Bẹ́ẹ̀ pé ló gbà padà. The trauma yẹn ò ní tán. Because àwọn èèyàn náà ti ń di bandit nísìn, Yorùbá ni, Igbo, everybody ti di bí iṣẹ́, ẹlòmíì gan ti ń jíra ẹ̀gbé, ọkọ ń jí ìyàwó gbé, ìyàwó ń gbé ọkọ, ọmọ ń gbé ìyá, bàbá, everybody ti ń gbéra wọn. Tó bàbá rí ọmọ tó mọ́tọ́, wọ́n bẹ̀ sì máa gbé ẹ̀yìn House of Representatives. Kò sí iye sójà tẹ̀lé ní. Ṣé pé àwọn OPC tó sọ pé wọ́n ń ṣọ́ ìyàwó àbúrò Adélabú, àwọn ni wọ́n mú pàṣẹ kalẹ̀. Báwọn security náà ṣe máa mú pàṣẹ tí náà kalẹ̀ orí yín fẹ́ lọ́wọ́ àwọn bandit wọ́n á bẹ́ orí yín fẹ́. Ó dùn wọ́n yín, God bless, ó dùn mọ́ mi. Ẹpọ̀n yín máa gbóná. Ẹgbẹ́ bíbí, ẹgbẹ́ síta. Ẹ̀yẹ́ sọ̀rọ̀ representative, ẹpọ̀n yín á gbóná lọ́wọ́ àwọn bandit. Àwọn tálíkà tó máa ti gbé tálíkà tó wọ́n padà gbólówó. Tálíkà ń sì tọ́tẹ̀ gbé, wọ́n rí pé ẹ̀ sanwó. Tó pọ̀ olówó ló wà nínú kinní ni ẹ ti máa lọ gbà á. Wọ́n ti ń lo oṣù kan báyìí nísìn. Àwọn tí wọ́n kó tó ti wà nínú gbọ́, ẹ̀yin ọmọ ẹran, wọ́n á padà gbé yín. Tó máa gbé tálíkà kú ní sanwó, tó máa gbé ẹ̀yin bọ̀dá bandit, uncle bandit, daddy bandit, ẹ dákun ẹ ṣàánú àwa tálíkà. Lówó ẹ̀rá àkàrà tí mò ń wọ̀ yìí 1,000 naira ni wọ́n ta Nàìjíríà. Mo ra jọ ni mo fi ń yíra wọn àṣà ní kúsá jáde. Ẹ bá òkú bí ẹni kan nílùú òyìnbó àtàwọn ní òyìnbó bí ìdí la máa san on credit la fi ń gbéra. Ṣé wọ́n wèrè yìí tó lé wa kúrò lé ọwọ́ wọn ló wà? Chief of staff ẹbí wọn wípé ṣé tí wọ́n fún táwọn pín ní House of Representatives, House of Assembly, ṣé ìyẹn ni wọ́n fún àwọn Nigerian soldier? Ṣé bí àwọn ọmọ tí wọ́n ṣe ń kàwé nílùú òyìnbó, àwọn soldiers ní Nàìjíríà síbẹ̀ làwọn ọmọ tí wọ́n ń kàwé nílùú òyìnbó?
àwọn eléyìí gba allowance, share allowance, sitting allowance, tepul allowance, butterfly allowance, cup allowance, coffee allowance, newspaper allowance. Wọ́n tún gba olóṣó allowance. Olóṣó allowance wọ́n tún gbà. Ṣùgbọ́n ẹ lè da àwọn ọmọ sójà sínú igbó. Ìdí tó bá ti pa nínú wọn, ẹ máa ní prodigal son ló pa wọ́n. Àbí ẹ̀jẹ̀ yín á gbẹ. Ẹ̀jẹ̀ yín ó máa gbẹ. Àwọn ọmọ tálíkà àti gbà ká mú o. Ṣọ́bọ̀ ọmọdé là ń ṣe ń lo òyìnbó. Ọlọ́run aláìkí ẹ̀ bẹ́ẹ̀. À manage ẹ̀ bẹ́ẹ̀. Ojú yín ó máa já. Ọ̀nà máa no go touch ground. Ẹ para ẹni wá lára. Ẹ bá yẹ pariwo gbogbo wọn. Wọ́n mọ̀ kò ti súnmẹ́tílé. Àtìpọ̀ allowance, olóṣù allowance, ìgbé allowance, ìtọ̀ allowance. Bí wọ́n wúkọ́, wọ́n gba ikú allowance. Allowance oríṣiríṣi lẹ́ ń gbà. Ìyá dẹ̀ ń jọmọ tálíkà. Wọ́ ẹ̀yin náà kò ti súnmọ́ yín. Ó ti súnmọ́lé. Ó ti súnmọ́ yín kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Àwọn ọmọ yẹn wọn ò gbọ́ ẹnìtì, wọ́n ti fa gọ́ọ̀mù. Àwọn bòkòbòkò, àwọn bádìtì. Wo orí wọn ń ta, wọ́n ní the billions tó máa fi ra níṣẹ́. Wọ́n máa wá ra iṣẹ́ yẹn, èyí náà máa fi fèsì torí tálíkà. Ẹ̀yin bọ̀dá ajínigbé, ẹ má gbé àwa tálíkà, ẹ má wéèsì ọta àbọ̀n yín, ẹ má wéèsì ọ̀bẹ yín fi dún wa lọ́rùn. Ọmọ kò lénìyàn ní wá, bẹ́ẹ̀ pa 200 wá minus 200. Nàìjíríà mọ̀ pé ẹ pààyàn. Ẹ wọ̀ tó gbé láti ní kí lórúkọ ẹ̀ ní Kwara State láti jọ yìí 176. Ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń display wọn. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín bọ̀dá ajínigbé, Mr. ajínigbé, ọkọ̀ ajínigbé, àwọn 176 tẹ kó ní Kwara. Mo kàn fẹ́ bèrè lọ́wọ́ yín torí Ọlọ́run. Ṣé ní Kwara State activities ò máa lọ? No, mo kàn ń bèrè lọ́wọ́ yín ni Mr. ajínigbé. Ẹ bá mi cut bíbí, ẹ bá mi sọ fún ọ̀n bàbá ní ìtà allowance àwọn olórí ibú. Ẹ bá mi cut bíbí, ẹ bá mi send ẹ̀ sí àwọn bọ̀dá ajínigbé. Ẹni Yorùbá Wuyì lórúkọ pé mò ń bẹ̀ wọ́n ni. Àwọn 170, Mr. Bandit, God bless you, Mr. Bandit, Mr. ajínigbé, ọkọ̀ ajínigbé, àwọn 176 tẹ kó ní Kwara ìjọwò. Ṣé wọn pé ẹ̀ ń display wọn ní gbogbo ìgbà ni? Ṣé campaign ń lọ ní Kwara bí campaign ò lọ? Ṣé gómìnà Kwara mọ̀ pé ẹ kó yàn? Àní ẹ má kọ́ àwọn ọmọ tálíkà mọ́. Ẹ ṣọ́ọ̀tì ni àwọn tẹ̀ ń kó yìí. Nínú kẹfẹ́ bí ẹ máa fẹ́ bí pa wá, ẹ máa fìyà jẹ wá. Àwọn olórí wo mọ̀ pé gbé èèyàn. Mr. Bandit, àwọn olórí wa yìí ṣe pé wọ́n tún campaign ní Kwara. Ó dà wọ́n ń ṣe party, wọ́n máa ṣọ. Ẹ fà àwọn ọmọ tádíkà sílẹ̀, ẹ yíwọ́ tì wọ́n. Ẹ jẹ́ kẹ́jẹ́ wọn gbẹ. Ẹ jẹ́ kí ẹ̀jẹ̀ wọn kó gbẹ. Gbogbo owó tí wọ́n jí kó ẹgbà lọ́wọ́, ẹgbà percentage tí ní lọ́wọ́ wọn. Ẹ ṣàánú àwọn ọmọ tádíkà. Ẹ ṣàánú wa. Tọ́ House of Representatives, ẹ pẹ̀lẹ́ o. Ẹ bá wa ṣe àdúrà. Ẹ bá wa ka iná àtẹná fún àwọn House of Representatives. Gbogbo báyìí ni wọ́n ṣe kótókè tó ń pariwo. Ẹ bá wa ṣàdúrà fún, ẹ bá wa hallelujah fún wọn. O a máa bẹ̀ yín ni. Bọ̀dá bá ní ìtẹ̀mọ́dọ̀dọ̀ àwọn tálíkà o. Bẹ̀ṣẹ̀ wò wọ́n yẹn. Gbogbo tẹ́ ká fi ṣàǹfààní láyé o ni wọ́n ti kó. Ẹ̀yin inú Ọlọ́run. Ṣẹ́yìn inú Ọlọ́run. Ẹ̀yin inú bandit nu. Ẹ̀yin inú àwọn bọ̀dá bandit nìyẹn. Iye tó bá wù yín kẹ́ kó sẹ́yìn ní mí. Ẹ̀yin sọ́jà wa, wọ́n bá ti fẹ́ gbé wọn. Ẹ má lọ pé ẹ̀ ń tẹ̀lé wọn, ẹ fẹ́ kú fún wọn o. Ẹ yá dànù ni o. Ẹ̀yin sọ́jà wa, ẹ yá dànù, ẹ má dúró torí bọ́n pa yín. Àwọn tó ju wọn ní kókó bí ojú adó ni mọ́ yọ kó yìí. Bí wọ́n pa yín, àwọn ọmọ yóò ráre. Tẹ́mi tí mi ò tiẹ̀, èmi tí mi tí rí àmì bọ́ ni máa bọ́ àwọn ọmọ sójà kan pé ń pa bàbá wọn sójú ogun. Bọ́n fìbọn já yín lápá já yín lẹ́sẹ̀, wọn ò ní ṣe nǹkan kan. Àwọn àkọ́bí wọn ni, àwọn prodigal son wọn ni, ẹ̀yin ẹni òfò yẹ kó ṣì dànù. Náà fẹ́ lọ sọ́dọ̀ mú fún tí wò.
Mufti wo. But to sort of Mufti wo. Yes, let I forget. Mo to ṣẹlẹ̀ dé kìtì ńjọ́ wo. Ó ti lágbára. Mo sọ pé ṣé kíní ò kì í ṣe wípé wọ́n fi ṣe oògùn ẹ wò. Sam, now my mom, Matt, see everywhere. When they are booking. Ẹ bá mi wojú ìyá yìí. TikTok bá mo lè fẹ́ ṣe yín báyìí. Adé máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí, ẹ tó wà lórí TikTok. Máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Kò yí sí fún mi àti máa switch kámẹ́rà. Ṣé mo kàn tí mo bí tó wà? Kẹ́ kí n play mi kí n lọ fún yín. Sam, now my mom, Matt, see everywhere. When they are booking my scatter. Now everything I the video like this, so everything I be this. Look up. I need evidence. So look everything. When I book it, take car go inside bush. They beat him. Say one fucker. Say one fucker. Chuka for his body. On the process, when they waka, book it, waka live, and I'm my mother. They run enter inside bush. Ìyá tẹ́ ń wò yìí. Èmi náà enjoy yín o. Tẹ́ bá ti wá enjoy bá mi like show mi. Tẹ́ bá ti enjoy màmí láwọn enjoy mi náà enjoy. Ẹ bá mi like show mi, bá mi share video mi. Ìyá tẹ́ ń wò yìí máa tó ọmọ ọdún mélòó. Àwọn àbókí ó dà pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe oògùn yẹn fún wọn ni. Ẹ wo adúrú ìyá tí wọ́n fẹ́ dó. Ẹ wo adúrú ìyá tí wọ́n yọ pọ́nrán sí. Ẹ wo adúrú ìyá tí àbókí wọ́ lọ sínú igbó. Tí wọ́n fẹ́ lọ ti ìyá ni wọ́n ń tọwọ́ bojú ara àwọn báyìí ni. Ọdún wo ìyá yìí ti rí pọ́nrán gbẹ̀yìn? This woman should be in late 70. God bless you. Ìjọ́ wo ni ìyá ti rí pọ́nrán gbẹ̀yìn? Wọ́n wá lọ yọ pọ́nrán sí ìyá. Wọ́n fẹ́ bá ìyá sùn. Ṣé bí wọ́n ṣe bá ìyá tó wà ní Èkìtì sùn, tí wọ́n bá ìyá yẹn sùn tí wọ́n dópa. Ìyá tó wà ní Ìbàdàn, wọ́n yẹ bá ìyá yẹn náà sùn ní olódó àbí gbẹnugbó níbẹ̀. Olódó náà ni. Tí wọ́n bá ìyá yẹn náà sùn, tí wọ́n dó ìyá yẹn náà pa. Ìyá mi náà tó fẹ́ dópa yìí. Èmi sì pé kíní yóò kò dàbí ojú lásán mọ́ o. Àbí kí ló fẹ́ gbádùn lára ìyá yìí? Àwọn tó yẹ pé wọ́n ti bà lómi gbóná tó ti súnkì. Ìyá ẹkú yíyọ Ọlọ́run. Sam, now my mom, Matt, see everywhere. When they are booking my scatter. Now everything I the video like this, so everything I be this. Look up. I need evidence. So look everything. When I book it, take car go inside bush. They beat him. Say one fucker. Say one fucker. Chuka for his body. On the process, when they waka, book it, waka live, and I'm my mother. They run enter inside bush. After I run enter bush finish, I book not see anything. Now I book it, waka come out. This now what it happen today? Today, June. Now what it happen? So. Ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn ará Ìlọrin tẹ̀lé wọn wàláhì tàláhì tí ń sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn Ìlọrin tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún àwọn mùsùlùmí ní gbogbo area yìí òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀. Ṣebí ẹ ti rí ẹ ti ń gbọ́ ní ìlú ẹ̀ táwọn Fúlàní wá láti Ìlọrin àwọn tí wọ́n gbọ́ Yorùbá wọ́n tẹ̀lé wọn wá sílẹ̀ Yorùbá ẹ mọ̀ pé eléyìí sì òun pa ọmọ Yorùbá jẹ ni Sunday Igboho òun fẹ́ gba ọmọ Yorùbá. For those of you contacting me pé Yorùbáwùyí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mufti Ìwó bó ṣe sọ̀rọ̀ nípa lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá number one ni pé wọn ò bíire kó dárúkọ Àdìsá wọn ò tí ì bí gúdù mọ́ fádà wọn ò tí ì bí gúdù mọ́ fádà oníbẹ̀lẹ́nu lọ ra vitamin C onídìí vitamin C
ó ti láàkì kí ló máa ń láàkì ṣé carbohydrate tàbí protein ní 2026 kékeré la wà nígbà yẹn tí ibẹ̀ ti máa ń mú àwọn kan lẹ́nu wọn á ní kó máa ṣẹja tútù fún wọn oníbẹ̀ oníkúrú náà lórí bóyá wà iná máa ti wà nínú kí ni tó gbé sórí yẹn abọ́ tó máa ń dé sórí ó máa di abọ́ tó máa ń dé sórí iná tí máa wà nínú abọ́ tó dé sórí yẹn ó ní di vitamin C. God bless you. You need vitamin C. Please ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ gbàǹjarè o ẹ tó bá ní vitamin C lè bá wa send ẹ̀ sí Mufuti oníbẹ̀lẹ́nu ó kọ́ gbàgbàgbàgbàgbàgbàgbà ẹ̀yin tẹ̀lé lẹ́jọ́ ẹ̀yin apààyàn burúkú yìí ẹ̀yin apààyàn sọ̀rọ̀ ó náà máa kíìsì èèyàn o ó máa kíìsì èèyàn o àwọn ẹni tó máa kíìsì àwọn ẹni tó ń dẹ̀ ṣe ní smello ẹnu ìtọ́ yẹn gan a máa sọ̀rọ̀ ìtọ́ máa wà ní gbogbo bíbí àbí ká ṣe mo fẹ́ kọ orí fídíò yìí ni àwọn padà ra napi tá máa gbé sí ẹ lọ́rùn àmọ́ wá ràn ó wà lọ́wọ́ rẹ̀ we said no to Sharia law in Yorùbá lára bẹ́ẹ̀ ti ya wèrè àwọn eléyìí ní máa kíìsì tó mọ̀ wá romantic ṣá àwọn eléyìí náà tó wá ṣe hàn orí bẹ́ẹ̀dì ìyá oníbẹ̀ẹ́lẹ́nu ibẹ̀ ní sìn ṣe àmà. ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orí tẹ̀lé wọn wà láìtàlá tí ń sọ. ẹ̀yin ọmọ Òwò wọn lọ́dọ̀ yín lábọ̀dé ti wọlé sílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Òwò àti rọ́wọ́ yín o ẹ̀yin ọmọ Òwò àti rí ọwọ́ yín o kí lórúkọ gómìnà wọn lọ́sùn oníjó Mr. Jackson oníjó àrọ́wọ́ tí yín náà o àrọ́wọ́ Olúwo ti sọ pé wọn ò lè wọ Ìwó ó ní bandit ò lè wọ Ìwó wọn ò lè wọ Ìwó ọ̀tá bí wọ́n wà lórí síìtì wọn ò lè wọ Ìwó ṣùgbọ́n tó bá pa ọ̀tá tán wọ́n ń bọ̀ wá bá ọ̀rẹ́ sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ oníbẹ̀rẹ̀. nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó. kí ló tó ń ojú báyẹn wojú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ta gbọ́ fẹ́ẹ̀kì fún máa yìí gbogbo ẹ̀yin tí ẹ bẹ̀rù Ọlọ́run tí ẹ ló mìsì ewé ìbẹ́pẹ mọ́ igbó orí bẹ́rì fún máa yìí ẹ lè rádùjọ náà wọ̀ gbogbo ìmọ̀ pátá ẹ lè rádùjọ gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ata sínú igbó fún máa yìí ẹ lè rádùjọ kí ló tó ń ojú báyìí òsínwó wèrèrè òsínwó lélẹ́yìí o. àwọn ẹlẹ́rìí tí wọ́n mú tọ́gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí. ẹ̀yin ọmọ àwọn Ìlọrin bọ̀ wá bá ẹ Olúwo ni aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí Allahu Akbar àwọn òfò Ìlọrin kọ́ ẹ̀mí Ìlọrin kọ́ àṣetánì Sókótó ń kọ́ àwọn yẹn ò lẹ́nu ń bẹ̀ challenge ti dé ó ti mú gbọ́ fẹ́ẹ̀kì orí ẹ̀ ti yí challenge ti dé Olúwo ni aláṣẹ àtolùdarí gbogbo àwọn mùsùlùmí continue sọ̀rọ̀ sókè. gbogbo area yìí òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yìn ọmọ ogun ìka ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàjú. ṣé Ràṣídì ló ń sọ àbólúwo èèwo tọ̀ sọ̀rọ̀. ẹ padà nù mo yọ̀ǹda fún yín. ẹ ti gbọ́ tán ẹ lọ ọkọ̀ ìtọ̀ kalẹ̀ ẹ má fẹ́ ọmọ ní Ìwó ọmọ apáyín ni o ṣé ń gbọ́ ó ní Olúwo ní ẹ lọ pa gbogbo wọn dànù nínú Ìwó tún sọ àwọn èèyàn fẹ́ gbọ́ ẹ má mọ̀ tọ̀ bẹ ti fọmọ ní Ìwó sí yín bá yín nù èmi Ìwó tí bá ní Ìwó tó bá kanlẹ̀ kan náà nígbà mo yá dànù ẹ̀yin ọmọ Ìwó tọ̀ wọ́n dẹ̀ ẹ̀mọ́ pọ̀ níní tọ̀ ọdọ àbá àwọn ẹwọ ọmọ mọpọ ni tọ ọba àwo Ràṣídì ẹwọ mọpọ ni ọmọpọ ni Olúwo mọpọ ni o kò sí o Olúwo mọpọ ni. Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ padà nù mo yọ̀ǹda fún yín. ṣé gbọ́ Olúwo fún wọn ní ọ̀dásítì pé kó lọ pa àwọn èèyàn nínú Ìwó Olúwo bò sí o Olúwo mọ́pọ̀ ní o
kò sí àrè olúwo mọ́pọ̀ ni o Rasidi olúwo ẹ̀wọ́ ọmọpọ̀ ni tọ̀ olúwo mọ́pọ̀ ni nínú Ìwó olúwo mọ́pọ̀ ni nǹkan dé túsọ. olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín àmọ́ ẹ̀kọ́ jẹ náà ó ṣe wọn lálejò ló ń pè lógun Fúlàní wọn àwọn ṣàlejò tán wọn á lọ síbẹ̀ ibi ẹ̀ ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan nù ìlú Ìwó ni àmọ́ ó kó ni ó jìnà sí. gbogbo ẹ̀yin tẹ́ bá ní fámìlì tí ìrandíran yín bá jẹ́ ọmọ Òkè Ìsájì ṣẹ́bọ̀ kó tún sọ ó ní ìlú yẹn nínú Ìwó ni olókoòwò ni ó ní Òkè Ìsájì ni wọ́n ń pè é nígbà tí àwọn Fúlàní wá pẹ̀lú àwọn ọmọ Ìlọrin ó wí olúwo wí kẹ́lẹ́ epo wọn ẹ pọ̀ gbogbo wọn o ẹ pọ̀ títí ẹ pa láboyún èmi kọ́ mọ̀ wí o ẹ mọ́ gbọ́ continue tún sọ ẹ̀yin ọmọ Òkè Ìsájì tọ̀ àti mẹ́ni po yín wá o ẹ pọ̀ gbogbo ẹni. Fúlàní wọn àwọn ṣàlejò tán wọn á lọ síbẹ̀ ibi ẹ̀ ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan nù ìlú Ìwó ni àmọ́ ó kó ni ó jìnà sí òde ẹ̀ ṣùgbọ́n tẹ̀rítórì ọba Olúwo ló ṣe kíni lọ́wà nítorí pé wọ́n jìnà sí. ó wà ní tẹ́rítírì ọba Olúwo jẹ́ ń gbọ́rọ̀ ó wà ní tẹ́rítírì ọba Olúwo lẹ́nìkan lọ pa wọ́n bẹ̀. àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north tó délẹ̀ Yorùbá. ṣé ń gbọ́ ó ní àwọn tó wà ń bẹ̀ wọ́n máa ń defend ilẹ̀ Yorùbá wọ́n máa bá wọn north jagun wọn ò fẹ́ kí tentacle north kó wọlé Yorùbá kó má wàá kó wa lẹ́rú lóríwò bá ní ẹlẹ epo Ògúndé ẹwọ mú fún ti dáadáa Tinubu àwọn tó máa bàjọba ẹ jẹ́ nì Tinubu àwọn tó máa ba ìjọba ẹ jẹ́ àwọn rèé àwọn tó máa bàjọba ẹ jẹ́ rèé Tinubu sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. lórí ọba Olúwo ló ṣe kíni lọ́wà nítorí pé wọ́n jìnà sí wo àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north tó délẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ ẹ pé bọ́dọ̀ ọ̀sẹ̀ kú ní kíni o. north àti south west ṣé kankan náà ni wà ní tí tentacle wọn máa délẹ̀ Yorùbá tí tentacle Yorùbá kò lọ sí north ẹ gbọ́ ẹ bá mi hashtag Tinubu ẹ gé fídíò yìí ẹ lọ lè mú gbọ́ Tinubu o ẹ wo Olúwo pọ̀ ní o Olúwo pọ̀ ìlú kan run ẹ wo Olúwo pọ̀ dídí ìlú kan run o bò sí o Olúwo pọ̀ dídí ìlú kan run o ẹ gbà wá sọ̀rọ̀. níbi tí ọmọ lágbára oyè so àwọn Fúlàní wọn máa pè wọn ní òtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù mùsùlùmí wọn wá bá. ẹ ti gbọ́ ó ní Fúlàní lẹ̀ ń pè wọ́n nínú ìtàn ó ní àmọ́ àwọn mùjàhídìn ni àwọn mùsùlùmí ni wọ́n tọ́ àwí kò yí o mọ̀ wí bẹ́rí wọn sá mọ̀ wí kò yí ẹ̀mọ́ bọ́ owó àwọn mùjàhídìn nínú ìsìlámù ni àwọn mùsùlùmí àwọn búṣìlámù inú mi ṣe à ń dùn ní ẹtẹ ẹ máa tẹ bàbá nílẹ̀ Yorùbá ẹ máa lọ sọ̀rọ̀. wọ́n máa pè wọ́n ní òtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù mùsùlùmí wọ́n wá bá Olúwo nígbà wọ́n sì ṣàlàyé fólúwo tó lúwo ọ̀dà sáǹdẹ̀ Olúwo tí a tó ọ̀dà sáǹdẹ̀ tó lọ́ bìlíf kò Olúwo ara àwọn ni kódà wọ́n sọ fún Olúwo wa wípé òun lọ́wọ́ nígbà bá fẹ́ jọba àfáàní ọ kí ló tó ìjọba ọmọ pẹ̀lú ẹ̀mí àwọn náà bá kàn máa jẹ́. ṣé ẹ gbọ́ ẹ ti gbọ́ tán ẹ bá fẹ́ yàwó dáadáa ńlẹ̀ Yorùbá ẹ wà àwọn fámìlì Olúwo dáadáa o tẹ́ ẹ bá fẹ́ yàwó ńlẹ̀ Yorùbá ẹ wo fámìlì Olúwo dáadáa ẹ mọ̀ fẹ́ yàwó ń bẹ o ẹ mọ̀ fọmọ ń bẹ ẹ mọ̀ fọmọ ní fámìlì Olúwo o ẹ mọ̀ poni ní o àwọn aponilẹ́kúnjayé mọ̀ poni ní o lẹ bá lọ lè fẹ́ yàwó lọ́dọ̀ fámìlì Olúwo lẹ bá poyín àwo lọ́nu ẹ lọ́nu sọ̀rọ̀ o. bí àbẹ́ yìí lọrin ni Olúwo wa sọ fún àwọn lọ́jọ́ pé ojúlówó ọmọ Oòduà lòun láàrin gbogbo àwọn ọba tó ń bá ti ń pẹ̀lú àwọn lẹ́míà wọn ni máa wo òun bí Yorùbá mọ́ òun sì fẹ́ ṣẹ́ lára àwọn ọba wọn bóòlù àwọn náà sì gbàgbọ́ yẹ́sì Islam wọn á yọ. ẹ gbọ́ Olúwo fẹ́ ṣiṣẹ́ lára àwọn ọba ilẹ̀ Yorùbá
wọ́n ní kó lúwo kó darapọ̀ mọ́ Fúlàní Olóhùn sì fẹ́ ṣiṣẹ́ lára àwọn ọba Yorùbá ẹ̀yin ọba wa wọ́n bá ti mú àwo lọ́nu sọ̀rọ̀. ọba Olúwo kọ́ máa jẹ́ ọba Olúwo àtìgbà yẹn làbá ti máa jẹ́ kí ni o ẹ̀míà ni àwọn ará nọ́ọ̀tì sì sọ fún wa tọ́wọ́ àwọn ọmọ ogun Islam tó wá wọ́n ní pé kí ló tẹ̀ máa jẹ́ ẹ̀míà rísì tí Olúwo sọ fún wa ní John tó sì jẹ́ tàn wá mẹ́nu. so bọ́n ṣe á jẹun tán ní ààfin Olúwo àwọn ọmọ ogun Islam yẹn wọ́n á kọrí sí Òkè Ìsájì wọ́n dẹ̀ tu gbogbo abúlé Òkè Ìsájì tí mo rí ibi tọ́lọ́ ń lẹ̀wọ̀n lépèdè lẹ́yìn ìgbà tí wọ́n tu. ṣé ń gbọ́ wọ́n wọ́n náà fẹ́ wá pa àwọn èèyàn ní ìlú Ìwó Olúwo wá dáná fún wọn ó ní ẹ jẹun kíkùn yín lè lé wọ́n jẹun tán ikùn wọn lè bámúbámú wọ́n wá wọnú Òkè Ìsájì lọ wọ́n pa ọgbẹ̀ni tó wà bẹ̀ pátápátá. ogun dé ẹ wọ́n pọ ọgbẹni tí ń bẹ ń bẹ pátápátá wọ́n gba òkè ó tún dárúkọ ọbẹ̀ ní Òkè Ìsájì ni wọ́n pọ lóyún wọ́n pọ ọmọdé wọ́n pọkùnrin wọ́n pọbìnrin ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ìyá wa yẹn wọ́n ń tigi bọ̀ yín fúrọ̀ báyìí ẹ máa kà ẹ ti jèpo ọ̀bọ̀ ká tẹnu ẹ tán. wọ́n ń sáré káàkiri àmọ́ àwọn tó gbọ́mọ lọ àánú Olúwo ń ṣe wọ́n Olúwo wá fún wọn ní ibì kan kò jìnnà síbi tó hospital táwọn wà ní Ìwó eré àbí tó súnmọ́dọ̀ lolúwo fún wọn ó ní wọ́n máa gbé bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú èlò wọn ibi ọlọ́wọ́ fún wọn lépèdè wọ́n ń kílèmù lùn padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́. àwọn Fúlàní àwọn wo náà gbà kì í ṣe àwọn Fúlàní tó pa náà ló máa gbà ẹ dákun ẹ fẹ́ pè wọlé ẹ mọ́ múra sílẹ̀ àti pè wọlé TikTok mo mọ́ wọn ṣe ṣètò tó wá gbé yín wọlé nìkan tẹ́ wá wọlé ń sin ẹ̀ ní mute mo máa pariwo ni ẹ pọ̀ ní o ẹ mọ́ pọ̀ ní níwò ẹ mọ́ pọ̀ ní níwò ẹ mọ́ mọ̀ fẹ́ yàwó níwò ẹ mọ́ mọ̀ fọ́kọ níwò lẹ́ẹ̀ bá rí wọn níwò ẹ mọ̀ sá o pọ́nípọ́ní ni wọ́n pọ́nípọ́ní ni wọ́n níwò lẹ́ẹ̀ bá rí wọn níwò. Ọlọ́run pa orí wọn rún kódà wọn tó lọ kóòtù tó gbé wọn gbogbo àwọn baálé wọn ọ̀gá wọn tí wọ́n jọ lọ kóòtù àwọn ìjọba ni wọ́n gbé wọn kí wọ́n fẹ́ pamọ́. lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí mi ní dákẹ́ tó bá wù yín ẹ share fídíò yìí tó bá wù yín ẹ má share àwọn pa máa dákẹ́ tí ìwọ ẹlẹ́dẹ̀ máa fi wọgbà tó máa fi balẹ̀ wa tó máa fi ba tiwa jẹ́ tó máa fi sọ àwọn ọmọ wa dìdàkudà táwọn ọmọ wa náà fi máa pààyàn táwọn ọmọ wa náà di báńdíìtì ṣẹ̀mọ̀ ẹni tó bá ti gba ẹ̀sìn mùsùlùmí lágbàsódì ẹ̀mí èèyàn ò ní jọ́ lójúmọ́ àti máa rẹ́ẹ̀pù kọ́ máa pààyàn kò ní lára mọ́ tó jẹ́ pé àwọn ọmọ wa obìnrin wọn á jẹ́ fíktìmù wọn máa bá wọn sùn láì lẹ́tọ̀ọ́ wọn máa fẹ́ wọn lọ́mọ kéékèèké wọn máa fẹ́ wọn ní ọmọ ọdún 6 ọmọ ọdún 9 mi ì ní dákẹ́ mọ̀ pé gbogbo wa tó kù tá à ń pariwo lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àní dákẹ́ ẹ wo nǹkan tí Mufti kọ ó ní pé ilẹ̀ Yorùbá pé Sharia law gbọ́dọ̀ dúró ní ilẹ̀ Yorùbá. ẹ jọ tó bá ti wọrí TikTok wa tẹ bá mọ̀ pé lè ní ìṣe drop ara yẹn lọ́wọ́ fídíò lọ́wọ́ show mi ẹ jọ̀ọ́ má bínú mo fi proud ẹ jọ̀ọ́ mo ń ká lòlò wọn bá ní mo lè pariwo mo fọlọ́ ọba bẹ̀ yín if you're my TikTok and you cannot mute please drop yourself or else I will drop and I will block you. mo fẹ́ máa rojọ́ ẹ má bínú mo ká lòlò. ṣé mo pé wọn ò wá fi mọ́ Ọ̀yọ́ nìkan ṣoṣo gbogbo ilẹ̀ Yorùbá ló kó lápapọ̀ so àwọn pípù yìí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe gbogbo bó ṣe ń pariwo pé gọ́fìmẹ̀ntì mọ̀ sí bó ṣe ń pa wá bó ṣe ń ṣe kinní kan yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń fojú wọn sí wa ni pé àwọn mi sọ pé gọ́fìmẹ̀ntì ò mọ̀ sí but àwọn mùsùlùmí wa wọ́n mọ̀ sí àwọn mùsùlùmí oní àlùsùn náà wọ́n mọ̀ sí bó ṣe ń kó àwọn èèyàn wa bó ṣe ń pa wá. àlàáfíà tí ó lálàáfíà àwọn ọmọ kékeré yẹn tẹ́tí òkú wọn fi tẹ́tí wa nígbà àwọn ọmọ kékeré tó kó yẹn ò táwọn bá kó wọn tó lọ ń gbé òkúta sáwọn ọmọ 2 years old lẹ́yìn níbi tí ẹ̀sìn wọn dájú dé níbi tí wọ́n tó níwà ọ̀dájú tó níwà ìbàjẹ́ tó níwà ìkàdé wọ́n wá lọ kó àwọn ọmọ kékeré ọmọ 2 years old wọ́n wá mú òkúta wọ́n wá ń dán mọ́ wọn lẹ́yìn ìkan tó wà tó mú tó gé lórí fẹ́ù nítorí pé wọ́n fẹ́ kí Sharia law dúró nílẹ̀ Yorùbá wọ́n gbọ́ pé ẹ̀rù máa bà wá wọ́n gbọ́ pé àpariwo Yorùbá máa jà wọ́n máa ní kó fáwọn ní Sharia law ọ̀rọ̀ yìí ó ti dàbí pé ọba rán ni níṣẹ́ báyìí odò ọba wá kún Ọlọ́run nìkan ló máa bá wa dá sí Ọlọ́run nìkan ló máa bá wa dá sí ẹ wo nǹkan tí Mufti tún kọ Mufti ló ní kó lọ máa kó àwọn ọmọ kékèké bó ṣe ń yìnbọn kó máa kẹ́ wọn bó ṣe ń wẹ odò kó máa kọ́ wọn bó ṣe ń fa ọkọ̀ bó ṣe ń jagun kó lọ máa kó àwọn ọmọ kékèké bó ṣe ń ní ọ̀tá bẹ́ẹ̀ ni ó ṣe lè kọjú sí ọ̀tá ẹ̀ láti bá jà èmi ò mọ̀ pé àwọn àgbàlagbà gan tá à ń sọ pé ẹnìkan ọ̀tá mi èmi ò fojú mi rọ́ta tèmi rí torí kò lè sọ fún mi fúnra rẹ̀ pé òun jẹ́ ọ̀tá mi inú ìgbà ẹni màá kàn ti mọ̀ pé ṣé ẹni yìí ṣọ́tá mi ni àbí kì í ṣọ́tá mi tó bá dẹ̀ ní mi lára tó bá mọ̀ pé ẹni yìí ni mi lára máa yẹra fún Mufti ní kó máa kọ́ wọn bó ṣe ń mọ ọ̀tá
láti lè máa mọ bó ṣe máa pa ọ̀tá wọn. Ṣé ọmọ ìyá àtọmọ bàbá tí kan jẹ́ mùsùlùmí tí kan jẹ́ kristẹni tí kan wá ń ṣe ẹ̀sìn oníṣẹ̀ṣe ṣé àwọn yẹn ni wọ́n múra wọn lọ́ta nínú ẹbí wọn pé ọ̀tá mi lélẹ́yìí ò torí pé kò ṣẹ̀sìn tí mò ń ṣe ọ̀tá mi lélẹ́yìí torí pé kò ṣẹ̀sìn tí mò ń ṣe àbí Ọlọ́run alààyè ló máa wà pẹ̀lú wa o Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ jí o ẹ jí ẹ má jẹ́ adákẹ́ ẹ jí ẹ má jẹ́ adákẹ́ ẹ jẹ́ ká máa ṣe no to Sharia law ní ilẹ̀ Yorùbá. Say no to Sharia law bàbá wa kọ sí comment section we say no to your Sharia law Ògúndé sàlàfíà tí ó lálàáfíà tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle tẹ́ bá rí wọn ẹ sá àwọn ọmọ tó ní ká máa fọmọ wá lọ́kọ lọ́dún 6 tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle wọn ò lálàáfíà ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì eléyà gbélé lọ sí kóòtù bó ṣe ń gbé pọ́n ara wọn síta náà ń gbé ìyàbọ̀ pọ̀ ara wọn síta àti tó ń pàpà sùn pé gbogbo ẹ̀ ni wọ́n ń gbé bọ́ta kò kí ń tẹ́ lórí wọn ẹnu ó sì lára fọ́kẹ́mù wọn sọ̀rọ̀. ẹ máa sọ pé ṣé no to Sharia law lábẹ́ comment section fẹ́ Sharia law mo mọ nǹkan tí mò ń sọ tí Sharia bá ti dé irú aṣọ tí mo wọ̀ yìí wọn ò bí mi dá kí n wọ́n mọ́ gbogbo yẹn gbọ́dọ̀ máa dé jáàbù sórí ni wọn ò ní fi mọ́ lórí ẹ̀yìn nìkan wọ́n á fi mọ́ wọn gbọ́dọ̀ rí kí wọ́n gbọ́dọ̀ rí Christian kan gbogbo gèlè tẹ̀ ń ga lọ pátí yẹn wọ́n á wá máa gbé yín pàmbẹ́ ni ṣebí ẹ fẹ́ gbọ́rọ̀. ẹ wo sísá wa yìí ẹ rí wípé ẹrù wà níwájú táwọn tẹ́pẹ́ èèyàn máa rí ọjà ní tí wọ́n pàtẹ yìí ẹ wo nǹkan àwọn àti Yorùbá wuyì alára lùlù ni gbogbo orin tó lọ fún wa ńlẹ̀ Yorùbá tá máa kó sínú nǹkan táwọn àwọn kan wọ́n náà wà rí wa pé yẹ ìsọ Ọlọ́run ló dánmọ Yorùbá báyìí wọ́n ní ọmọ ní kẹjọ aṣọ dúdú bò ní bò látòrí dé kan náà ẹsẹ̀ ni ẹnì kan tí ìtọ́ wà ní gbogbo ẹnu ẹ̀ tí ìbẹ́ wà lẹ́nu ẹ̀ láwáwá ṣẹlẹ̀ àánú lẹ́kùn ó mọ̀ máa rojú báyìí sọ̀rọ̀ náà ni no to Sharia law God bless you no to Sharia law bàbá wa kọ́ àfẹ́ Sharia law nílẹ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ rí ikú lọ Sambisa ẹ máa lọ Sambisa not on our land ẹ ṣí èrè yẹn lórí ibú ẹni òfò yìí. ẹ fẹ́ gbọ́rọ̀ wọ́n sọ fún yín sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ ń kọ́ tí kún ẹ̀yin dẹ̀ tí ń bá ti yín lọ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ìgbà ni mo kàn ń wò gbogbo bẹ́ẹ̀ ṣe mú gèlè tẹ́ ń lọ pátí yẹn ìbànújẹ́ ló ń jẹ́ fún wọn bẹ́ẹ̀ ṣe róró fi tẹ́ ń gbé gèlè tẹ́ ń múrú kẹ̀rẹ̀kẹ́ ìbànújẹ́ ló ń jẹ́ fún wọn wọ́n fẹ́ kí everybody ṣáà máa àdàbọ̀lẹ̀ wọ́n wá tún wọ́n máa kó yín láti máa pa yín wọ́n máa kidnap yín wọ́n máa gbowó lọ́wọ́ yín wọ́n máa gba ransom lọ́wọ́ yín lórí ilẹ̀ yín wọ́n á máa gba ransom lọ́wọ́ yín tẹ́ ẹ bá sọ ransom wọ́n máa pa yín ni torí ransom yẹn òun làwọn náà fi máa ṣe ìtànkálẹ̀ ẹ̀yìn rere ẹ̀sìn ṣìgìdì tó ń gbé dání ẹgbẹ́ nǹkan tó kọ ẹ bá mi share fídíò yìí ẹni tó bá lóye ọ̀rọ̀ mi ayé mi ìpè Fúlàní mi ìpè Haúsá mi ìpè Ìgbò Yorùbá nìkan ni mò ń pè lórí péjì mi ẹ jẹ́ àjọ rísìn sí ẹ jẹ́ kájọ jí kúrò nínú oorun ìyà tẹ́ wà ẹ jẹ́ àjọ jí kúrò nínú oorun ìyà tá wà ká mọ nǹkan tá a bá fẹ́ ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé ó dàbọ̀. ó dàbọ̀ sísá wa ẹ ṣe gan sísá wa ẹ ṣé o sísá wa o gbogbo ẹrù bèbèbèbè yìí táwọn kan wá ní tó ń wò pé yéé alára lùrù gbàǹkì wọ́n ní ká lọ kó sínú aṣọ ká máa wá da òórùn bolẹ̀ ká máa wá gbá fíkán ká máa wọ̀ jáàbù tó ti dọ̀tí no we say no to Sharia law orí ibú yín Sambisa lẹ máa lọ àti má ti wọlé kán mìtì wọn tó hàn ọrùn àbí Sharia law ti dé báyìí ni ẹ jọ Mr. Adéyẹmí bá wa gbóhùn sókè no to Sharia law lórí ilẹ̀ wa kórí ibú lọ yín wèrè. ẹ kú dédé àsìkò yìí mo fẹ́ wẹ tó hàn ọrùn yẹn ni o ẹ yẹ kí n pè wọ́n ẹni sùn sà yúsà ṣe wà ń bẹ̀ ẹni tó ń sùn yẹn mo fẹ́ drop ẹ̀ yúsà ṣe wà ń bẹ̀ Ọ̀ṣun something Ọ̀ṣun pẹ́ ṣe wà ń bẹ̀ bàbá Adéyẹmí ẹ continue ẹni tó bá ti pèsè wà ti dáhùn àwo lọ ni ẹ continue bàbá wa. No to Sharia law. Kò sí tó jọ ń ṣe èrè. Ṣé nítorí pé àwọn ará bí jẹ́ Mùsùlùmí gbogbo nǹkan tí ó ń sọ ṣé àníjọba ní Nàìjíríà? Èmi ò mọ̀. Tó bá gbọ́dọ̀ mi ló ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ẹni tí oníbẹ̀lẹ̀ mi sọ láti lọ gbé o. Bẹ́ẹ̀ni. Ṣé ìlú ẹni yìí sìn wọn ò gbọ́kàn tó ń wí àbí wọn ò gbọ́kàn tó ń sọ. Ó láwọn pa odidi ìlú kan mu. Ó ti sọ tẹ́lẹ̀
ní ọ̀rẹ́ làwọn àti DSS ó ti sọ nínú ṣó ẹ̀ kan ó ti sọ so bóyá ìyẹn ò jẹ́ kó lè gbé bóyá tó ní kó lè jẹ́ mùsùlùmí àti pé ìjọba wa tó wà ń bẹ mùsùlùmí náà ní bóyá tó fà á nìyẹn tọ́lọ́ ti náà lè fa àwọn ṣe nǹkan kan bọ̀ tó bá jẹ́ ní ẹnìkan tí ò ní fọ̀ tí ò ní òlé kan náà wọ́n ti gbé ọmọ tó ló ṣe ọgbẹ́ fake information ṣé lọ́jọ́ àbí ń bo wọ́n track ẹ̀ wọ́n lọ gbé. Wọ́n ò lè gbé Mufti àwa la máa defend ara wa bàbá mi. Ní Kogi ìgbà tó kọ́ Kogi lè dáhùn Kogi defend ara wọn ṣé wọ́n rí nǹkan ṣe. Wọ́n ò lè gbé Mufti àwa la máa defend ara wa. Ẹ lọ ká àwọn ikú ní ekéwú. Tó bá kọ̀ òun nìkan àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kọ́ máa kọ́ wọ́n yẹn yìnbọn. Ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ó ti wá sùn àbọ̀ ẹ̀dá àbọ̀dá fẹ́ kú mọ́. Sọ̀rọ̀ wọn jẹ́ ọmọ gbé oríṣiríṣi ló jáde every day. Àwọn orúwọlẹ̀ ló ń sìn wọn bọ́ta. Àwọn ọmọ ọlọ́mọ ló sì kó sínú gbó yẹn. Ìjọba ò tí ní kankan ṣe fún wọn. Àìpẹ́ láì ọjà tó lọ́jà kọ́lé ti kọ́ wọn jáde. Tó tọrọ ọmọ yẹn táwọn bá rí kankan ṣe fáwọn ọmọ yẹn. Táwọn bá tètè fáwọn ọmọ yẹn jáde. Ó máa le gan-an. Ẹ ti ráyè wa báyìí. Mr. àbí Mrs. Adé ní bá wa gbóhùn sókè. Adé Johnson gbóhùn sókè. Mo kàn fẹ́ fa TikTok yẹn wò. Adé Johnson gbóhùn sókè. Ẹ káàbọ̀ sà, tẹ́ bá rí wọn, ẹ sá fún wọn, àwọn onímọ̀lì ilé. À ń gbọ́ rí sà. Ó lè díẹ̀, bọ́sì. Ní Nàìjíríà ń bẹ̀. Almost every minute, every hour, mo máa follow láti wo gbọ́dọ̀ ń lọ àti dọ́ọ̀sì. But first question, let me tell you, ta ni bàbá Mufti wọ́n ṣe sọ ni báwọn pa dídí ìlú kan run. Àlọ́ ẹ̀jẹ̀ sọ ni bí few months ago ló sọ. Bí few months ago ló sọ sà. Wọ́n láwọn pọ̀ dídí ìlú kan run pẹ̀lú Olúwo. Àwọn alálẹ̀ náà ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu wọ́n ń kà ní ẹ̀ka àti ìdèpọ̀ ọ̀bọ̀. Ẹni fìgbà wọ́n mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ o tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle. Ó tún dárúkọ ọbẹ̀ ó ní òkè bolópè láti bolópè lẹ́ẹ̀kan. Òkè Sáàjì, God bless you. Wọ́n pa everybody ni wọ́n poyún inú wọ́n pàṣẹ ìdí. Wọ́n fẹ́ pa gbogbo wa ní o bò sí o bàbá wa gbọ́n sókè lórí fóònù ẹ ṣeun bàbá wa ẹ gbọ́n sókè lórí fóònù o ẹ ṣeun sà àjọ ń ṣètò ní o. Two information mo fẹ́ fún àwọn èèyàn wa tí mo fẹ́ kàn understand ni pé àwọn Fúlàní yẹn wọ́n ń ṣe Nàìjíríà ẹni Fúlàní tó wá wà Nàìjíríà àti tó wà ní gọ́ọ̀mẹ̀ntì àti tó sí gọ́ọ̀mẹ̀ntì àti tó gba ojú wa àti tó gbórí omi wa àti tó kó wọlé àti tó gun màálù wa àti tó wọnú màálù wa sọ́dọ̀ wa kó wọ́n ń ṣe ọmọ Nàìjíríà wọ́n ń ṣe ọmọ ọ̀dọ́ wa àlejò ni wọ́n Nàìjíríà ò ní fúlà. wọ́n tó máa ń lọ dá padà sọ́dọ̀ ọlọ́pàá yẹn àbọ́dọ̀ fún yẹn wọ́n máa tún padà wá ṣe àìdá fún wọn ó bẹ́tà káwọn náà máa ṣe wọ́n bó ṣe ń ṣe wá a ní láti máa mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá gọ́tà iná bá ti ṣe bó ṣe ń ṣe wá yẹn àwọn náà máa gbọ́ mẹ́sẹ̀jì pé mélòó kan tó lọ síbi kan kan ti mú wọn balẹ̀ àwọn náà àṣà wọ́n gbà tẹ́lẹ̀ bá mú tẹ́lẹ̀ lọ fún wọn fọlọ́pàá the same ọlọ́pàá náà ló wá padà fi wọ́n lẹ̀ wọ́n gba ojú lọ́wọ́ wọ́n gbẹ̀yìn kúrẹ́ jáde ni. bẹ́ẹ̀ ni. kò yẹ yín so a ní láti máa ṣe fídíò a ní fídíò ṣé ẹ̀rù bá wọn lọ sí ọ̀dọ̀ àwọn Ìgbò nìkan tó ní kí wọ́n sáńbẹ̀ bóyá ṣe àwọn náà yanjú wọn ni náà. ẹ mọ táwọn Ìgbò ṣe fún wọn.
náà nínú òwò òwúlò fún wa nínú òwò kò sí ẹ̀ka fi ṣe àdídẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pa máa lọ. èyí tó nípa ti ọ̀gbẹ́ni wèrè tó ń sọ̀rọ̀ tí oníbẹ̀rẹ̀ náà fún oníwèrè yẹn ti ọ̀rẹ́ ẹ̀ ń gbà mí ọ̀rẹ́ ẹ̀ kò ń sọ̀rọ̀ tó wúlò bí o pé kọ́ máa yí ṣe tó bá neglect àwọn kan tó pé tó bá neglect wọn. ká neglect àdúgbò information tó pass out yìí ẹgbẹ́ ọmọ Yorùbá àdúgbò information yìí ká neglect yẹ. sẹ́rí ìyá mi sẹ́rí silent gbà mí ó máa ń pààyàn kú mi kọ̀fẹ́tà kọ́ máa kàn ní tó pé àwọn Yorùbá ti ṣe fún máa yẹn tó pé ó wọlé tó di pé tí wọ́n á sọ̀rọ̀ sí after many years. Ṣẹ́gẹ̀ tó bó ṣe ń ṣe gbéyàwó ẹni kó wà relevant kò lè wà relevant kò sí kan tó lè ṣe gbogbo tó yẹ kó ń pariwo oṣù. So àdéhà tí mo ní kí n mú wá ní ẹ tó bá work ṣáà táwọn ìbá láì pẹ́. Then ọ̀kadà yẹn náà ìyá mi ẹjọ́ tó bá bẹ̀ṣẹ̀ bá àwọn èèyàn sọ contract láti stop ọ̀kadà yẹn wà láǹkì táwọn ìpín yẹn ń lò tó fi. Ọwọ́ mi ló tẹ̀ o tó mo ti gbọ́ ní tẹ́tẹ̀lẹ̀ mo bẹ̀ ti sọ̀rọ̀ délẹ̀ yìí. Ẹ wo wọn ló ti dé. Àwọn ni wọ́n ti dé. Ẹ ti sùn láti lè dúró. Ẹ ti kí wọn. Ẹ bá wọlé ìwà wò. Wọ́n ti ṣí dé, àwọn náà ṣí dé yìí. Gbogbo àwọn wèrè wo lọ́pọ̀ wá yìí o, àwọn asínwó wo lọ́pọ̀ wá yìí o, àwọn ọmọ tó fi pọ́tà wẹ̀rẹ̀ wọ́n wó dàgbà wo lọ́pọ̀ wá yìí. Hello mà. À ń gbọ́ yẹn má gbọ́ wa nínú ilé mà, bá wa ní ìtọ́jú gbọ́ wa nínú ilé má gbọ́ wa nínú ilé. Hello mà. À ń gbọ́ yín sẹ́ má gbọ́ wa nínú ilé o. Ok, mo ti gbọ́ mà. Ọlọ́run bá jọ dáa fún yín o. Gbogbo ẹ̀ tẹ́jọ́ bẹ̀rẹ̀ gbogbo wọn lọ́ti fẹsẹ̀ gbẹ́pọ̀ ṣùgbọ́n yìí sì wà lórí ipa iṣẹ́ àfẹ́ gba Yorùbá sílẹ̀ Ọlọ́run tó ṣe tó fún yín ní agbára kò ní gbàgbára lọ́wọ́ yín o ẹ̀ẹ́dẹ̀ ní yóòdí ẹ̀ ní sọ̀rọ̀ dànù ẹ máa ṣe é lópin báyìí tó jẹ́ pé ó yẹ yín gbàgbàgbà báyìí nílẹ̀ Yorùbá bó ṣe máa rí rẹ̀ orúkọ tẹ̀ ń jẹ́ gan Yorùbá wuyì orúkọ gidi lẹ̀ jẹ́ ẹ tó ṣe máa jẹ́ Oòduà wuyì torí pé ẹ ti sọ fún gbogbo àwọn èèyàn pé Yorùbá wuyì gidi gangan Yorùbá ó ní yìí nínú orúkọ yìí orúkọ gidi gan lẹ sọra yín nínú sọ̀rọ̀sọ̀rọ̀ yìí adúpẹ́ fọ́lọ́run. adúpẹ́. èyí tí mo sọ láàárọ̀ tí mo fi sọ̀rọ̀ tó dùn mí pé jẹ́ kí n sọ̀rọ̀ kìdìkan ó lọ́rọ̀ tí mo fẹ́ sọ wẹ̀rẹ̀ tẹ́ ìyá sẹ́gbẹ̀ẹ́ bàbá Olúbàdàn ṣé ojú ẹ jojú Yorùbá ni àtọkùnrin àtobìnrin wojú wọn ojú àwa Yorùbá kí ló wá fẹ́ pa wọ́n pọ̀ gbòdè kan tó kọ́kọ́ sọ̀rọ̀ pé Sudan láti wá àbọ̀ olórí burúkú ni wọ́n bá jẹ́ pẹ̀lú Sudan ni tó jẹ́ pé wà lẹ́yìn Fúlàní kó jọ máa lọ ó yá máa lọ àfẹ́ ní láàrin wa àfẹ́ lórí burúkú láàrin wa jẹ́ mo fún táyì wò ó tó sọ pé òun ti pàlúkọ rúdísì tí mo gbọ́ sí ó tún fẹ́ fún àwọn Fúlàní lọ́wọ́ ṣé ní ìlú àwọn Arábù àwọn ilẹ̀ ọ̀tà tó ti gba ẹ̀sìn ṣé wọ́n ṣe kọ́ wọn yẹn pọ́npá ìran ìlú rú ṣé tó bá jẹ́ pọ́n àwọn èèyàn gbógun tàwọn ibi tó ti lọ bẹ̀sì yẹn táwọn wá gbé kárí tó wá ń lò lódìlódì tí tó bá jẹ́ pọ́n bá ti pàlú wọn rú nìyẹn ṣáwọn náà máa lè débẹ̀ wọ́n máa lè sọ pé àwọn mùsùlùmí torí pé nǹkan tẹ̀mí fẹ́ sọ máa yà yín lẹ́nu ẹ má fi lè da ẹmọ́ mi wá. opinion ti ní lórí kéjì Yorùbá ti di ẹ free. ọ̀rọ̀ ti wá lójú ẹ̀ bá ti dójú ọ̀gẹ́dà jù. o ti lójú ẹ̀ ń sẹ́yìn. ṣó ti yé èyí tá à ń sọ sí pé wọ́n jàjà mùsùlùmí wọ́n jàjà kìrìsìtẹ́nì àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣẹ̀ agbọ́dọ̀ parapọ̀ báyìí ní ìsìnkà sọ̀rọ̀ ayé yọkọ̀. bẹ́ẹ̀ni bàbá kíṣẹ́ ilé ṣe. bẹ́ẹ̀ni. agbọ́dọ̀ sọ̀rọ̀ wa dé yọkọ̀ kí wọ́n bá ṣe wà yìí kí mùsùlùmí kó búra tó kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣẹ̀ nípa nídàra wa nígbàbọ̀dé la máa para wa kí mùsùlùmí kó búra fún kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣẹ̀ nípa nípara kó oníṣẹ̀ṣẹ̀ náà gbé gbogbo jòògùn ló gbé sílẹ̀ àbátálá ni kọjọ búra fúnra wọn kájọ ṣe torí pé nígbà tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn tá a búra fúnra wa ìbúra tó jẹ́ gidi gan tó yẹ kọ́tẹ́ nìkan bá náwó kọ́wọ́pọ̀ àbí tó lọ gbàbọ̀dé kan tó sọ pé nǹkan táwọn ṣe irọ́ ni tó jẹ́ kó máa mú balẹ̀ tá máa rí pé ọ̀dàlẹ̀ lélẹ̀ owó tó yẹ ká ṣe láàrin ara wa nìyẹn. gbogbo àwọn ìjọba tó dìde sí nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ọgbà èèyàn tí wọ́n sílẹ̀ báyìí ní ìsìn.
gbogbo àwọn ìjọba tó dé sí nǹkan tó ṣẹlẹ̀ tó pọ́ gbà àwọn èèyàn tí wọ́n sílẹ̀ báyìí nìsí àwọn ò tiẹ̀ fẹ́ ìjọba kankan mọ́ àfẹ́ gọ́ọ̀mẹ̀ntì àgbẹ̀fọ́ gọ́ọ̀nà mọ́ lórílẹ̀‐èdè wa láyé ẹjọ́ òun kò sí gọ́ọ̀nà kò sí pírẹ́sidẹ́ǹtì ọ̀gọ́ wà fáwọn àwọn ọba wa ẹnu wá ká wọn nígbà tó ti kó sí abẹ́ wọn sì lẹ́nu wo àwọn mọ́ àfẹ́ bò mọ́ ẹnì kankan má dìbò ẹni tó bá dìbò máa kú síbẹ̀ ni a gbọ́dọ̀ dìbò mọ́ ká padà sí ìgbà mi tá a máa ń ṣẹ́gun gbogbo òṣà wa tó ti fi wọ̀n wọ́n kó padà sí àyè wa kó má bínú sí wa mọ́ dé gbogbo orílẹ̀-èdè wo yẹ ká ló gbogbo orílẹ̀-èdè wa gbogbo àwọn orílẹ̀-èdè tó bá ti wọ bẹ̀ báyìí tó bá ti kẹ́kọ̀ọ́ ìṣọmọ orílẹ̀-èdè wa nǹkan burúkú ni kó ṣẹlẹ̀ sí wọn ara ní kó máa sápa wọn àgá ní kó máa sápa kó bá má jẹ́ inú òjò àrá ìrọ̀jò kó sọ́pa wọn tó bá jẹ́ inú òjò àrá kó sọ́pa wọn ẹ̀rí kó máa sá lọ máa sá fọ́fọ́tì ọjọ́ lè ti pọ̀ jù náà ọwọ́ ìlọrin gbogbo nation ọ̀rà fún wọn wọ́n máa ṣòṣì kiri àwọn ọmọ tó wà nílẹ̀ ibi tó wà yẹn lọ gbà wọ́n sílẹ̀ ṣé tó bá jẹ́ àwọn ọmọ wọn àbábúrò wọn lọ́jọ́ lọ síbẹ̀ ní ṣọ́ọ̀tì ní wójú tù sí àwọn ọmọ ọdún kan tó ló wà bí ọdún méjì àmọ́ bọ́ ti kú ní ọ̀ṣọ́ àwọn ọmọ yẹn mọ́ ṣé tó bá ṣe àwọn ọmọ yẹn sí wọn gan ṣé ara òní ni wọ́n gbà ṣé tó bá jọmọ àwọn lélẹ́yìí àwọn ọ̀dájú làwọn kìíní wọ́n ti lọ mọ mi ọ̀dájú ní àwọn ọ̀rọ̀ ìpín wọn yẹn wọ́n ti lọ mọ mi ọ̀dájú ní ibi tó lọ wọ́n ti lọ mọ mi ọ̀dájú ọlọ́run á dẹ̀ gbà wá ọlọ́run á kó àwọn ọmọ ìtorí pé máa ń sunkún ní gbogbo ìgbà tí bá ń ronú tèmi ọ̀dẹ́ á tún lọ sọ́dọ̀ àwọn tó wà ní ogbó yẹn ẹbí náà bímọ náà tó ti wá joyè ọ̀dájú kalẹ̀ tó wá tẹ̀lé ṣe nǹkan kan àwọn alálẹ̀ wa gbà wá àwa mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àgbọ̀dọ̀ bára àjàmọ̀ kásìmọ̀ ṣọ̀kan báyìí ni ẹni tó bá ti dé ìjà oṣù kan dìde lórí ipa fẹ́ búra tó kalọ pàdé àwọn wèrè dànù àwọn kókó ajẹnipa yìí pálí wọn dà ẹni tó bá jọ gbọ́wọ́ kọ̀ọ̀kan ìbúra tá a bá jọ bú fúnra wa báyìí kó máa pa wọ́n pàkópa rẹ̀ ó yẹ kó máa pa wọ́n pàkópa gbóníkàlùkù wọn kọ́ ọba aṣọ alálẹ̀ orílẹ̀-èdè Yorùbá ó máa gba ilẹ̀ wa fún wa gbogbo òòṣà gbogbo Ọbàtálá Ṣàngó Ògún gbogbo àwọn ẹ̀fẹ̀ tá à ń sìn lórílẹ̀-èdè ó máa gbọ́ orílẹ̀-èdè wa fún wa ó máa lé àwọn kìnìún ìdáná lágbàdo náà ṣọ ní ṣé tí o lórúkọ ṣe ẹja ká máa bá lọ. à ń bá bọ̀ àṣemọ̀ a ti ń bá bọ̀ ẹ sá fún wọn tẹ bá rí wọn àwọn onímọ̀ nílé tàlàfíà tí ó lálàáfíà ẹ sá fún wọn tẹ bá rí wọn àwọn onímọ̀ nílé ẹnìkan ní. Let's stop spreading fake news. Please come on Yorubawuyi's platform, Yorubawuyi on YouTube. Come and watch it. We are playing it. Èmi kọ́ ni mò ń sọ, à ń play ẹ̀ ní. Nǹkan tí mo fún tí ìwò sọ ni. So là ń play. Pípẹ́ àwọn pa odidi ìlú kan òun. Bá mi ní dààmú ọba mi bá ń gbọ́n sókè. Ẹ lẹ́ o, ẹ kújọ́ mẹ́ta. Yes sir. Nílẹ̀ Yorùbá. A fẹ́ òfin ẹ̀sìn apànìyàn. Nọ́ọ̀tò Sharia nílẹ̀ Yorùbá kó ibú lọ Saudi. Àfẹ́sẹ̀ ilé àti tó fi ń bẹ́rí olórí tó ń gbé apá alápá. Ṣé rí ẹnìkan sọ̀rọ̀ mẹ́ẹ̀ lẹ́ẹ̀tọ́ wípé kán má ka ọ̀rọ̀ olórí burúkú oníbẹ̀ lẹ́nu yẹn nǹkan. Ṣé ẹ rò pé kò mọ nǹkan tó ń ṣe ni? Ẹni tó mọ nǹkan tó ń sọ. Òun àtolúwo odidi ìlú kan náà ìlú yẹn ló ń ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu tó tú àṣírí ara wọn. Bẹ́ẹ̀ni. A kàn níjọba ní Nàìjíríà ní tó á jẹ́ pé a níjọba ní àtolúwo ló yẹ kí ìjọba lọ gbé. Àwọn àníjọba. Nǹkan tèmi kàn ara àdúrà tí máa ń gbà nìyẹn ayé làgbé. Pé káwọn alálẹ̀ kan dìde kan jà fún àwọn alálẹ̀ ti dìde wọ́n ń jà fún wa a máa dé ilẹ̀ lérí wa lágbára. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ń sọ yẹn àwọn alálẹ̀ ló ń tì sí wọn lẹ́nu ẹ máa kà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan máa kà á tán. Àwọn alálẹ̀ ló ń tì sí wọn lẹ́nu a máa débi ilẹ̀ lérí wa yẹn àwọn alálẹ̀ máa gbà fún wa Ọlọ́run tó dá wa tó dá wa sílẹ̀ ọlọ́ràá káwọn wọ̀nyí tó ń pọ́n wa lójú tó ń pa wá torí ilẹ̀ ọlọ́ràá tó náà dá wa sí tó ń baṣẹ́ Ọlọ́run jẹ́ Ọlọ́run máa bayé wọn jẹ́. Àṣẹ àṣẹ. Alálẹ̀ máa gbé wọn mì. Àṣẹ ẹ ṣeun náà bá mi. Gbogbo òkè. lọ́nà ẹ má sọ̀rọ̀ yín bá lọ bí 1 minute sí mo bẹ ti délẹ̀ ni. òkè gbogbo àwọn tó ń ní wá lára nílẹ̀ Yorùbá yìí Ọlọ́run àtàlálẹ̀ máa ní gbogbo wọn lára. Àṣẹ. Àtàwọn àti fámílì wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Àṣẹ. Ojú wọn máa jà
wọ́n á wà lẹ́yìn òdì báyìí wọ́n á dẹ́ máa gbọ́ èdè ẹ̀rùn tó wà nílẹ̀ Yorùbá bọ̀ tí wọ́n nílé yọjú sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lọ́lọ́ máa tó. àṣẹ̀bá mi ẹ ṣe gan mo dúpẹ́ sir God bless you sir. ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wọlé sórí TikTok ẹ máa bá wa mute ẹ bá wa power tap tẹ́ bá drop lórí TikTok mi ò kí ń gbé yàn wọlé padà tẹ́ bá ti drop láì power tap mi ní gbé yín wọlé padà ẹjọ́ mi kọ́ o màá mi bá wa gbọ́n sókè. Hello, ayé là ń gbé. Màámi ẹ̀ ní dààmú. Báwo ni ká lóò ṣàlàáfíà ni o? Mo dúpẹ́ mà. Àṣeyẹ ni pẹ̀lú lórúkọ Jésù. Àṣẹ ìdùnnú. Gbogbo nǹkan tí mò ń gbọ́ lẹ́ẹ̀kan yẹn. Ṣé a rí eléyẹ ní oníbẹ̀lẹ́rù ẹ bá wà yẹn bá a sọ fún. Wọ́n bá kó wá skáàfù tó máa fi sí ẹnu yẹn ká máa tó gbé táyà. Ó gbé skáàfù táyà ká máa fi gbé ìtọ́. Ṣé yẹ pé gbogbo ara ẹ̀ lá máa rùn àbíyá ẹ̀gbọ́n ṣe rí gbogbo ẹni tó bá ọ̀dọ̀ tábù wà lára máa yẹn ọlọ́ọ̀lá mọ̀ bó ṣe rí iná gan ti wà lóko ẹ̀ iná ìṣòro ní gbogbo okó ẹ̀ wọ̀nyẹn iná wà ń bẹ̀. So irú ọ̀rọ̀ ẹ̀yẹn tó sọ pé òun fẹ́ ṣé irú àwọn tó yẹ kéèyàn máa tẹ̀lé nìyẹn tó lóun pa ìlú run èèyàn sọ pé òun pa ìlú run ṣó yẹ kó máa tẹ̀lé àní kéèyàn jẹ́ ká tún gba kígbe ti àwọn tó wà nínú igbó ẹ má jẹ́ àsùnmí lórí àwọn wọ̀nyẹn because tó bá ti ṣe níṣẹ́ wọ́n á sọ pé ìgbà tó bá kékékéké pé wọ́n á sinmi ẹjọ́ Ọlọ́run fún yín lókun àti agbára kẹ́tùmọ̀ bá wa kígbe kọ́fà gan yára àyè fà ọmọ yẹn lẹ̀ tó bá dẹ̀ ní kọ́ ṣe Mákindé yẹn gangan ó wà lára nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó dàbẹ́ ni pé òun gangan lórí àwọn tó gbé kiri tó gbá àwọn ọmọ wọ̀nyẹn kọ́ bá wà máa kígbe ẹ̀ kọ́ máa kígbe ẹ̀ ó wà lára wọn ókè ẹni tó ń ṣerú eléyìí sọ ó wà ní gómìnà ó ṣerú eléyìí tó bá wá da president jẹ́ kí n ṣe pé ó máa gba gbogbo ìlú run jẹ́ kí n ṣe pé ó máa gba gbogbo ìlú run lẹ́ni tó jẹ́ pé ó wà ní gómìnà tó ń ṣerú eléyìí ṣé ẹ mọ̀ pé alálẹ̀ ló kíwọ́ sẹ́nu ẹ̀ pé kó máa sọ nǹkan tó ń sọ yẹn sí gbogbo ọ̀rọ̀ tó jáde lẹ́nu Mákindé yẹn alálẹ̀ ló ti jáde pé kéèyàn láyè mọ̀ pé òun gan wà nídìí nǹkan tó ń ṣẹlẹ̀ bìkan tó bá ti wọlé tán tó bá lóun fẹ́ da kínní ó máa pa gbogbo ìlú ro àfẹ́ àlè gé ìdájọ́ tó máa tẹra mọ́ àfẹ́ Sharia Sharia sílé nínú wa rárá àfẹ́ ẹja máa tẹnu mọ́ àfẹ́ o wọ́n gbé Sharia wọ kọ́ gbé lọ sí ìjọ síwájú because kò tí ṣe ilẹ̀ Haúsá tó ti ṣe sàrúà ọ̀yà ìpàdé ó ti mọ́wọ́ lára náà kọ́ lọ máa ṣe nǹkan wọ náà kọ́ máa gbé lọ sílẹ̀ Yorùbá àní egé Yorùbá ti ń jí mo rí gẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ń sìn tó bá jáyé tẹ́lẹ̀ gbogbo wọn ló dákẹ́ tó ń sọ̀rọ̀ náà wọ́n ti sọ̀rọ̀ ibikíbi tó bá ti rá wọn Fúlàní ká gbogbo àwọn ọ̀dọ́ tó bá ti wà bẹ̀ kọ́ jáde kọ́ ṣe wọ́n náà gbọ́ bí ọ̀ṣẹ́ ṣe ṣojú wọ́n máa kó wọn lọ ságọ́ ọlọ́pàá torí tó bá kó wọn lọ ságọ́ ọlọ́pàá wọ́n máa fi wọ́n lẹ̀ kò nídìí tó bá ti rí wọn mú káwọn náà máa kọ́ má ṣe fídíò ṣe mọ̀ pé mo tẹnu mọ́ kọ́ má ṣe fídíò Ọlọ́run ló fi ṣe èèyàn yẹn tó kọ́ má ṣe fídíò kọ́ máa ṣe wọ́n bó ti yẹ kọ́ ṣe wọ́n tó bó ṣe yẹ kó jẹ́ nìyẹn kọ́ máa kó wọn jáde. Màámi ẹ ṣeun gan ẹ ṣeun tó bó ṣe jẹ́ nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọmọ Ọlọ́run kò ní sún ẹ kò ní rẹ̀ lágbára Ọlọ́run àbọ̀ adáàbòbò ẹ gbogbo ilé ìtẹ̀sán náà ni mò ń gbọ́ ṣùgbọ́n lágbára Ọlọ́run á borí ó kàn lè pẹ́ ni a máa borí a máa gba Yorùbá nation bọ́n fẹ́ bọ́n kọ̀ á gbà á débi tá à ń lọ lágbára Ọlọ́run kò dẹ̀ sí nǹkan tẹ́nìbọ̀dì lè fi Ìgbòho kò sí nǹkan tó lè fi ṣe eléyìí tó jánu yẹn bóyá ọmọ Fúlàní ni tó ń jánu tó sọ pé kíníkan ṣé tó bá